أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة. وبعد، السلام عليكم ورحمة الله وبركاته. أدوبة الله سبحانه وتعالى، أترى إكاتي جفوجي شنلا ومحمد صلى الله عليه وآله وسلم. ìkẹ́ Ọlọ́run bá tí ò ní tán kí ó máa bá orí ayé jẹ́ tán Allah bá dẹ́dà tí ò ní tán, tí ò ní parẹ́, tí ó sì ní pínkìn, kó máa bá òjíṣẹ́ náà, kó máa wà dó lórí ẹnìkan, kó máa bá wọn ará ilé, àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn, bẹ́ẹ̀ dẹ̀ ni tó tẹ̀lé ìlànà wọn, bẹ́ẹ̀ dẹ̀ ni tó ṣe ohun tí Allah bá dẹ́dà tó pa Nabi sallallahu láṣẹ ní ẹ̀sìn àtàwọn olùgbàgbọ́ òdodo láti yá sí pé kí wọ́n ṣe. Inú tí Allah bá dẹ́dà dẹ̀ pa Nabi sallallahu alaihi wa alihi wasallam láṣẹ ní ẹ̀sìn wọn náà ní pé kó wá ṣàlàyé fáwọn èèyàn ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala tó gbà wọlé gangan tí ń ṣe Islam àti àwọn ẹ̀sìn míì tí àwọn èèyàn bá léwu kí wọ́n máa ṣe àbí kí wọ́n máa mú lójú ọ̀nà yàtọ̀ sí ẹ̀sìn tí Allah bá dẹ́dà fi rán gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ tí ń ṣe Islam. So gẹ́gẹ́ bí Allah bá dẹ́dà gẹ́gẹ́ bó ṣe sọ fún wa nínú Qur'anul Karim nípa Nabi wa Isa alayhi salam lórí àwọn ẹni tó já sí wípé wọ́n pè lọ́lọ́run bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n mú lọ́lọ́run. Allah bá dẹ́dà alikẹ́ ọlá tó bá jíjọ́ wídà al-kiyama ó fún wa ní rohun tó wọ́n bèèrè lọ́wọ́ Nabi Isa lórí àwọn ohun wọ̀nyí. gẹ́gẹ́ bí Allah bá dẹ́dà ṣe sọ́nà suratul Ma'ida, wa idh qala Allahu ya Isa ibn Maryam, ìgbà tí Allah bá dẹ́dà sọ pé tọ̀ ìrẹ́ Isa ọmọ Maryam, a anta qulta lin-nas, ṣe rẹ̀ ló sọ fún àwọn èèyàn ipé ittakhidhuni wa ummiya ilahayni min dunillah, ipé ẹmú èmi àti ìyá mi ní Ọlọ́run tẹ́ máa jọ́sìn fún yàtọ̀ sí Allah bá dẹ́dà. So annabi Isa in tó dá Allah bá dẹ́dà lóhun tí ó sọ fún Allah bá dẹ́dà lọ́jọ́ náà ní ipé tọ̀ subhanak, ìrẹ́ Allah bá dẹ́dà mímọ̀ rẹ̀ títóbi rẹ̀. So ma yakunu li an aqula ma laysa li bihaq, in lẹ́tọ̀ àti sọ ohun tí è ṣe òdodo fún mi. In kuntu qultuhu faqad alimta, tí mo bá sọ ká ní mo bá sọ ó ti mọ̀ pé mo sọ. So ta'lamu ma fi nafsi wala a'lamu ma fi nafsik, ó mọ̀ tí ń bẹ nínú ọkàn mi, èmi ò sì mọ̀ tí ń bẹ nínú tiẹ̀. So ó mọ̀ tí mo ní lẹ́mìí, bẹ́ẹ̀ dẹ̀ ni ìmọ̀ tí ń bẹ nínú tìrẹ Allah subhanahu wa ta'ala. Tó pẹ̀lú àyà yìí
ní àyà tá fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tá a bá wá rí aláìlẹ́kọ̀ọ́ àwọn èèyàn tí wọ́n bá jáde láti fẹ́ máa pàpè mára yí pé àwọn fẹ́ máa ṣe ìdárò àbí àwọn fẹ́ máa ṣèṣe yí pé èèyàn dáadáa ni wọ́n lórí ẹni tó já sí wípé ó fẹ́ máa pa ìsìláàmù pọ̀ mọ́ ẹ̀sìn míì lórúkọ yí pé ẹ̀sìn lòun ṣe gẹ́gẹ́ bí èyí gbin ọ̀run ṣe èyí tó kú yẹn tọ́ nínú àwọn ẹni tí wọ́n wá jáde láti fẹ́ máa wá ṣe nǹkan yẹn oníkùránì ṣe èyí ọ̀gá rẹ̀ tí ń tẹ̀lé babalágbára omi àwọn náà ṣe àmọ́ ẹ jẹ́ ká gbọ́rọ̀ tí oníkùránì sọ ẹ gbọ́. ẹ̀yin pa ọlọ́run ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà Abu Sufyan àfa àlẹ́gbà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn tó já sí pé ńgbà tán ń bẹ gan gbà tán wà ẹ máa gbọ́ àrí jihadu tẹ́ ṣe pé tẹ́ ń ṣe pé lórí wọn tẹ́ ń ṣe. ẹgbọ́n tí aláìmọ̀kan ọmọ oníkùránì sọ ó ní Abu Sufyan ẹ kú iṣẹ́ o àfa àlẹ́gbà ẹ kú iṣẹ́ o lórí àwọn ẹni tó já sí pé ìgbà tí wọ́n wà gan ìgbà tí wọ́n ń ṣẹ̀mí òun ò rí jihadi kan tí wọ́n ṣe lé wọn lórí òun ò ṣe kí ni òun ò rí jihadi kan tí wọ́n ṣe lé wọn lórí oníkùránì obìnrin tí wọ́n ń pè ní mẹ́ta lọ́kan yẹn tí ń bẹ nílọrin ìyá tí wọ́n ń pè ní mẹ́ta lọ́kan tí ń bẹ nílọrin yẹn tó sọ pé mẹ́ta lọ́kan lòun ṣe tó pa ìsìláàmù àti nasraniya àti ìṣẹ̀ṣe tó pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ àbíkẹ́ tó sọ pé mẹ́ta lọ́kan lòun fẹ́ máa ṣe òun náà fẹ́ máa ṣe ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ àbí bẹ́ẹ̀ kọ́ sọ fún mi láti ìgbà táwọn alùsùnnà ti mékì kọ́mẹ́ǹtì lórí ìyáyùn ọjọ́ wo ló gbẹ́nu gúngùn rẹ̀ síta tó wá sọ̀rọ̀ lórí rẹ̀ pé tí yáyẹn ṣe ò dá mata kharajta fa ankarta ma taf'alu dhalik aw tilka ìgbà wo ló jáde tó tako tí ìyá yẹn ń ṣe pẹ̀lú ẹnu gúngùn rẹ̀ pẹ̀lú sóńsó ẹnu rẹ̀ oníkùránì so tọ́ tí irú ìyá yẹn bá wá parí sórí irú ohun tó ń ṣe yẹn lórúkọ ìsìláàmù tí àwọn alùsùnnà wá jáde tí wọ́n sọ pé àwọn ò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí so ó wá tún jáde ó wá sọ pé lágbájá kírẹ́tẹ̀ ṣe jihadi fún nígbà tó fi wà láyé wàrà sínsìn wọ́n ń fèsì lórí anu ìyá yẹn ó ṣe bẹ́ẹ̀ ní pé òkú ayé ní ẹbẹ́ ní pé ò gbọ́ ṣé àwọn èèyàn fèsì lórí nǹkan tí arábìnrin yìí ń ṣe àbí wọn fèsì lórí ẹ̀ lórí pé ó ń ka kéwú ó sì ń pe mẹ́ta lọ́kan ẹ ṣe wá ya kùndárò ẹ̀dá báyìí ẹ̀yin ọmọ oníbídíà yìí ẹ ṣe wá ya aláìlẹ́kọ̀ọ́ báyìí sẹ́sìn Allah bá dẹ́dà ẹ ṣe ya aláìgbọ́rọ̀ sẹ́sìn Allah bá dẹ́dà ẹ̀sìn Allah bá dẹ́dà rẹ̀ léyìí kìí ṣe ogún bá bá yín fa a sì ń sọ fún gbogbo yín ẹ̀hùn ní Kùránì so obìnrin tí wọ́n ń pè ní mẹ́ta lọ́kan yẹn tí ń bẹ ńlọrin yẹn kìí ṣe tó kú yóò ìgbà wo ni wọ́n jáde bí àwọn alùsúnà ṣe ń sọ̀rọ̀ lórí rẹ̀ tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n ń sọ pé ẹ̀sìn kọ́ ló gbé dání táwa gan náà sọ̀rọ̀ lórí rẹ̀ ń bí ọjọ́ wo ni wọ́n gan náà jáde tó sọ pé in tí mẹ́ta lọ́kan yẹn ń ṣe o kò yẹ kó rí bẹ́ẹ̀ o lè jáde ń gbèsè ayé rẹ̀ ìgbà tí ò ti kan àwọn bàbá rẹ̀ ìgbà tí ò ti kan àwọn bàbá rẹ̀ ẹ̀sìn Ọlọ́run ọba ló kàn abẹ́ẹ̀rí nǹkan kọ́lọ́mọ jẹ gọ̀kú so tọ́ àwọn èèyàn ń fèsì lórí eléyìí nìsín o ṣe bẹ́ẹ̀ pé o gbọ́ o ṣe bẹ́ẹ̀ pé o kú ayé ni ọ bẹ́ẹ̀ pé o ti kú o sí inú ayé má tó bá di pé lẹ́yìn náà ò wá sí má tí wọ́n bá ń sọ pé tọ́ àwọn ò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn tó gbé dání ìgbà yẹn lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣe bẹ́ẹ̀ pé o wà láyé ó wà ẹ̀ṣẹ̀ tají padà wá sọ pé ẹ̀yin pí Ọlọ́run ìgbà tí wọ́n ń kìlọ̀ fún sìn ìbolówà okú báyìí sí àbí ò sínú ayé báyìí òkú ayé ni ọ báyìí sìn tó mọ́ tí ń lọ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni lórí èyí tó lọ yìí náà ṣé wọ́n pè ságèsí àbí wọ́n pè ságèsí wọ́n sọ̀rọ̀ lórí àbí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ so aláìmọ̀kan ọmọ máa sọ̀rọ̀ rẹ lọ. bí wọn lórí tó já sí pé tán bá tún wá kú tán ẹ̀ tó ní jẹ́ sinmi láwa múra kankan. ṣé ẹni tó bá kúkú kèfèrí ṣe máa ń sinmi ni ẹni bá kú lórí kúfùrù ẹni bá kú lórí ẹ̀sìn mi yàtọ̀ sẹ́sìn Allah bá ẹ̀dà ṣé ìsinmi ń bẹ fún ṣé ìsinmi ń bẹ fún ibo ni ìsinmi ti wà fún wa man yushrik billahi faqad harrama Allahu alayhi al-janna
wa ma'wahu an-nar wa ma lidh-dhalimina min ansar. Ibo ni ìsinmi ti wà fẹ́ni tó kú lórí ìṣẹ́bọ pẹ̀lú Allah bá dẹ́dà. Gbogbo lè jọ mí lójú fún ẹná nígbà tó yá sí pé ẹ̀sìn tí wà àti ọ̀gá rẹ̀ gbé dání ẹ̀sìn Islam kọ́ ń sì fèsì fún fídíò ọ̀gá rẹ̀ náà ìyẹn bàbá lágbára omi. So àwọn ìsọkúsọ ọ̀rọ̀ míì tí ẹ wà ń bẹ̀ kúfùrù ni. So ẹ̀sìn Islam ní àlébù tí ẹ wal iyadhu billah, ẹ̀sìn tí wọ́n ní àlébù tí ẹ ẹ̀yin lè ní ṣòro ìgbésí ayé yín kó já sí pé ní ṣòro àmọ́ ẹ̀sìn Ọlọ́run ọba ò ní àlébù, Islam ò ní àlébù. Mo ń padà bọ̀ wá síbi eléyìn. Táàtún wá ní jẹ́ sinmi ẹ fi kálukú lẹ̀. Ẹ máa gbọ́ o. Gbogbo yín náà lẹ kan tó lu wa sọ fún ànábì náà pé ma alayka min hisabihim min shay wa ma min hisabika alayhim min shay. Ẹ máa gbọ́ àbí ó sọ pé gbogbo aná làkà ipẹ́ lọ́bà ẹ̀dà sọ pé tọ́ ìṣirò wọn kò sí lọ́wọ́ ìrẹ́ ànábì ó bẹ́ẹ̀ dẹ̀ ní ìṣirò tí ẹ náà ò sí lọ́wọ́ wọn, bẹ́ẹ̀ ni ìṣirò wọn ò sí lọ́wọ́ àwakọ́lá ṣe ìṣirò ṣe wọn àwakọ́lá fún wọn ní ẹ̀san pé iṣẹ́ tí wọ́n ṣe ni. Àmọ́ lọ́bà ẹ̀dà ti mú ìdájọ́ irú wọn kalẹ̀. Lára irú ìdájọ́ tá lọ́bà ẹ̀dà mú kalẹ̀ lórí irú wọn òun náà ló sọ fún ànábì sọ̀sẹ́lẹ̀mù yìí pé tọ́ irú Abdullah ibn Ubay ibn Salul yóò irú wọn tí wọ́n bá kú báyò wala tusalli ala ahadin mata minhum abada, má ṣe kírun sí ẹni kankan, má ṣe ṣàdúrà fẹ́ni kankan tó bá kúkú irú àwọn Abdullah ibn Ubay ibn Salul. Allah bá yẹ́dà dẹ̀ sọ fún pé ìṣirò rẹ̀ ò sí lọ́rùn rẹ̀. Ànábì kọ́ ní ó ṣe ìṣirò Abdullah ibn Ubay ibn Salul náà. Allah bá yẹ́dà sorry Ànábì sallallahu kọ́ ní ó ṣe ìṣirò Abdullah ibn Ubay ibn Salul. Àṣìṣe nìyàn, so Allah bá yẹ́dà ní ó ṣe ìṣirò gbogbo apárápátá. So yé òun ni ó ṣe ìṣirò wa nítorí pé òun ló ní agbára àti sẹ̀san wa. So àmá Ànábì sallallahu kọ́ ní ó ṣe ìṣirò Abdullah ibn Ubay ibn Salul náà torí òun kọ́ ní ó fún lẹ́san iṣẹ́ tó ṣe, Allah bá yẹ́dà ní ó fún. Àmá tóhun tí wọ́n já sí pé ìṣirò rẹ̀ ò sí lọ́wọ́ Ànábì sallallahu Allah bá yẹ́dà jẹ́ kó yá Ànábì pé tọ́ irú Abdullah ibn Ubay ibn Salul yìí tó bá kú wala tusalli ala ahadin mata minhum abada, má ṣe kírun sí ara ẹni kankan tó bá jọ irú àwọn Abdullah ibn Ubay ibn Salul yìí má láyé. Má ṣe Abdullah ibn Ubay ibn Salul munafikini yuzhiru al-islam wa yukhfi al-kufr. So munafikini tó yá sí pé ó ń ṣe kíni tó yá sí pé ó ń fi islamu hàn ó wá ń gbé kúfùrù pamọ́. Àmọ́ arábìnrin yìí kí lòun ṣe ń tiẹ̀ ó ń rìn ìlànà kèfèrí pátápátá ni. Tí Abdullah ibn Ubay ibn Salul bá tọ́ sí ìrun tí ó bá tọ́ sí àdúà dákùn ṣe ẹni tó wájá sí pé òun ti ẹgbẹ́ síta gbàgàdà ipé mẹ́ta lọ́kan lòun pè ìlànà tó yàtọ̀ sí ìlànà Islamu tẹ́yẹnyẹ táwọn èèyàn rí clearly pé ìlànà òfòlé léyìn rìn dákùn ṣe òun yóò wà lẹ́tọ̀ sí Islamu. àìgbọ́yà Al-Qur'ani yìí ń dààmú gbogbo yín. Bẹ́ẹ̀ náà ni ọ̀gá rẹ̀ ń lọ mú àyà wà nínú Suratul Maida pẹ́ lọ́bẹ̀ ẹ̀dà sọ pé likullin ja'alna minkum shir'atan wa minhaja, àyà tí ó gbọ́yé ẹkàn mọ́ mú àyà bó ṣe wù yín ẹ̀ sì gbọ́yé ipé ìṣirò àwọn ẹ̀dá Ọlọ́run bó sí lọ́wọ́ ẹ̀dá kejì bí tí wọn ó wá túmọ̀ sí wípé ohun tálọ́bà ẹ̀dà establish ní ìdájọ́ àwọn mùsùlùmí ò gbọ́dọ̀ sọ, àwọn mùsùlùmí ò gbọ́dọ̀ wí ipé ẹni bá tán tó bá parí ìṣẹ̀mí rẹ̀ tó kú lórí ìṣe ẹbọ pẹ̀lú Allah bá dẹ́dà lórí ìrìn ojú ọ̀nà mí yàtọ̀ sí Islamu, Allah bá dẹ́dà ò ní nǹkan kan tó fẹ́ fún ní dáadáa. Ẹkà mọ́ mọ́ ayá Al-Qur'ani ẹ̀gbọ́ násù yé ẹ̀gbọ́ ẹ̀sìn yé ẹ̀gbọ́ ẹ̀kọ́ yé ẹkà mọ́ mọ́ ayá bó ṣe wù yín fáwọn wo Allah bá yẹ́dà tó sọ ipé ó sọ fún Ànábì pé ìṣirò wọn ò sí lórí ìwà Ànábì sallam lọ́wọ́ wà Ànábì. Òun náà ló sọ fún Ànábì pé wa man yushrik billah, ẹni tó bá fi lè ṣẹbọ pẹ̀lú Allah bá yẹ́dà tó mórogún kún Allah faqad harrama Allahu alayhi al-janna, Allah bá yẹ́dà ti ṣe aljanna lé wọ̀ fún. Wa ma'wa'u an-nar, inú náà ni ó sì padà sí. Wa ma lidh-dhalimina min ansar. Ìbéèrè sì wá ní pé ìrẹ́ aláìmọ̀kan ní Kùránì ṣé arábìnrin tó kú yìí a mushrika káfira mu'mina muslima, ṣé kèfèrí ẹlẹ́bọ ni àbí mùsùlùmí àbí múmìnì? Tó bá bí ọdá wá dá mi lóhùn torí bẹ́ẹ̀ ṣe máa ṣe fèrèfèrè nù tára yóò ní balẹ̀ tẹ́fì wá gba èsì tó yá sí pé ẹ̀ nílé bọ́ta mọ́. Ṣé múmìnì ni àbí kèfèrí? Wá sọ fún mi. Ṣé ẹlẹ́bọ ni àbí mùsùlùmí? So Ànábì tálọ́bà ẹ̀dà sọ fún pé ìṣirò wọn ò sí lọ́wọ́ rẹ̀ Ànábì sọ̀sẹ́lẹ̀mù òun náà ni Ànábì ẹ̀dà sọ fún pé tọ́
la in ashrakta tí rẹ̀ Muhammad gangan fún ara rẹ̀ tó bá lè ṣe ẹbọ pẹ̀lú Allah bá ẹ̀dà tó mórogún pọ̀ Allah bá ẹ̀dà la yahbatanna amaluk iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ iṣẹ́ rẹ̀ ó ṣe kíni yóò bàjẹ́. So báyìí nínú àyà yìí Allah bá ẹ̀dà gan ó ṣe tahziru fún Ànábì kó ń bí ẹbọ débi pé ó láti máa jẹ́ kó yé ẹni tó lóore jù nínú àwọn ẹ̀dá rẹ̀ pé ìwọ gan ò tá ránṣẹ́ yìí tó bá lè ṣe ẹbọ pẹ́rẹ́ iṣẹ́ rẹ̀ ó bàjẹ́. Dákun ṣe ẹlòmí yàtọ̀ sí Ànábì tó bá wá ṣe ẹbọ, ẹlòmí yàtọ̀ sí Ànábì tó bá ṣe ẹbọ tó ṣe ẹbọ pẹ̀lú Allah bá ẹ̀dà, dákun ṣe iṣẹ́ rẹ̀ ó wá bàjẹ́ bí iṣẹ́ rẹ̀ ò ní bàjẹ́ tí Allah bá ẹ̀dà bá lè sọ eléyìí sí ẹni tó gbéṣẹ́ rán gangan sallallahu alaihi wa alihi wasallam. So ibo lẹ ń bẹ́sìn lọ nílẹ̀ Yorùbá, so aina tadhhabuna bid-din, ibo lẹ ń fa ẹ̀sìn lọ nílẹ̀ Yorùbá. So ó wá jáde pẹ̀lú ẹnu ṣóńṣó Abu Sufyan àfàlẹ́gbà ẹ̀yin pa Ọlọ́run káàrẹ ìrẹ́ pa Iblis ìrẹ́ sẹ́kẹ́tìrì Shaitan ó ṣeun ṣebí pa Ọlọ́run bá láwọn àbí ta'ala Allahu an dhalika 'uluwan kabira Allah bá ẹ̀dà ó ga jù bẹ́ẹ̀ lọ kò lórogún. Àmọ́ ìrẹ́ pa Iblis ẹlẹ́nu ṣóńṣó ọjọ́ wo nìwọ náà jáde tó ṣe wáàsí fún arábìnrin ọ̀hún tó wá fi já sí wípé ní ìsìn tí wọ́n sọ pé kèí ṣe mùmínì kèí ṣe olùgbàgbọ́ kò lẹ́tọ̀ọ́ sádùá nìwọ náà wá gbẹ́nu ṣóńṣó rẹ jáde láti mọ́ wá sọ pé ẹ̀yin pí Ọlọ́run ọjọ́ wo nìwọ náà ṣe wáàsí fún ó ṣe kàn wọ́n náà bó ló ṣe kàn ọ̀nà wo ló fi kàn ẹ́ sọ fáwọn èèyàn ṣe ẹ fámílì ni ṣe ẹ tan ni kódà kẹ tan gan ẹ̀sìn Ọlọ́run ọba ló jẹ àwa lógún kò sí nǹkan kan ma bọ́rọ̀ rẹ lọ. ẹ fi kálukú lẹ̀, ẹ má dájọ́ ẹnìkan, ẹ má criticize ẹnìkan. Gbọ́ aláìmọ̀kan Ọlọ́run ọba gan dájọ́ irú wọn, Ọlọ́run ọba gan ó criticize irú wọn, Allah bá ẹ̀dà gan ó criticize irú wọn. Ó gbọ́n tá Allah bá ẹ̀dà sọ ni, Allah bá ẹ̀dà sọ fún Ànábì sallallahu pé kul ya ahlal kitab sọ ipẹ́ yìí ta fún tíra lastum ala shay'in hatta tuqimu at-tawrata wal injil wa ma unzila ilaykum min rabbikum. Ipẹ́ ìta fún ní tíra Yahudu àti Nasara sí lórí ìmànà sí lórí ojú ọ̀nà hatta tuqimu at-Tawrata wal Injil àfìgbàtẹ́ bá tó gbé Tawra àti Injili dúó bó ṣe yẹ, àfìgbàtẹ́ bá tó lo Tawra àti Injili gẹ́gẹ́ bí Allah bá ẹ̀dà ṣe pàyín láṣẹ tẹ́ yí nǹkankan padà nú ẹ̀ tí wọ́n wá lò bó ṣe yẹ ni wọ́n yí padà náà nítorí tí wọ́n bá yí padà wọ́n gbọ́dọ̀ gba Nabi sallallahu gbọ́n torí ń bẹ nínú Tawra àti Injili pé Nabi yìí ń bọ̀ ipò òun lò jíṣẹ́ gbẹ̀rẹ̀ nínú ìyípadà rẹ̀ náà ní pé wọ́n ṣe kí ni wọ́n comply sí bí pé Ànábì ní òjíṣẹ́ ìgbẹ̀yìn látọ̀dọ̀ Allahu subhanahu wa ta'ala. So Allah bẹ̀rẹ̀ nǹkan fún ara rẹ̀ ó ti criticize wọn, so kí wá ní problem ẹ̀ kí ni ìṣòro ìgbésí ayé ẹ̀ kí ni ìṣòro ayé ẹ̀ oníkùránì so kí ni ìṣòro ìgbésí ayé Allah bẹ̀rẹ̀ nǹkan criticize wọn, Allah bẹ̀rẹ̀ nǹkan ó criticize ẹ̀sìn mi yàtọ̀ sí Islam tó fi rán gbogbo àwọn òjíṣẹ́ ó criticize kí wá ní tẹ́ so Allah bá ẹ̀dà gan dájọ́ irú wọn pé tọ inú náà ni wọ́n lọ. Àwọn náà wọ́n mú Ọlọ́run ọba ní mẹ́ta lọ́kan, àwọn náà wọ́n ń pe Ànábì Ìsá ní Ọlọ́run, wọ́n ń pe Ànábì Ìsá ní ọmọ Ọlọ́run. Kí ni ìdájọ́ ẹni tó bá pe Ànábì Ìsá lọ́mọ Ọlọ́run àbí tó fọmọ ròyìn Ọlọ́run? So kí ni ìdájọ́ ẹni tó bá fi ẹ̀dá Ọlọ́run ọba ròyìn Ọlọ́run? Bọ̀kú lè jọ mí lójú fún ọgbà tó yá sí pé nù Súfì yín náà láti rí pé wọ́n ní Ọlọ́run ọba ẹ̀dá ni ẹ̀dá lọ́lọ́run ọba, bóyá yín tí ń ta ọ́ lára nù ipò ọmọ ìyá rẹ̀ gan ti pọ̀, ipò ọmọ ìyá rẹ̀ kan ti gbọ̀nà ọ̀run lọ, bóyá yín tí ń ka ẹ́ lánú. So bóyá yín ka ẹ́ lá pé tọ̀ ọmọ ìyá rẹ̀ kan níbi ìmá pé ẹ̀dá Ọlọ́run ọba lọ́lọ́run ó ti gbọ̀nà ọ̀run lọ, bóyá yín tí ń ka ẹ́ lánú. Tó bá sì ka ẹ́ lá ó sì gba family house wọn lọ kó lọ mọ́ bá wọn dárò kó lọ mọ́ sunkún bẹ̀ kó mọ́ fò sókè mọ́ larí mọ́lẹ̀ ló bá parí. So ìwó làbúrọ̀ mọ́ wá sọ ìsọkúsọ lórí ohun tí Allah bá ẹ̀dà tó sọ tó yá sí pé ẹ̀rí ń bẹ̀m̀bẹ̀ látọ̀dọ̀ Allah bá ẹ̀dà tó jíṣẹ́ rẹ̀ lórí irú wọn. Ẹ má gbé ẹnìkan yẹ̀wò pé tẹ́nìkan bá kú tán tí ò bá jẹ́ pé ńgbà tó wà láyé bóyá ó lè jẹ́ pé tó bá yá sí pé ńgbà tó wà láyé nìsín lẹ́ti dúró pé ẹni yìí o báyìí ni kíní ni kò ṣe eléyìí ni ó ṣe má ṣe léyìí bá tún rọ̀rọ̀ sọ. Irọ́ ni ò ní rọ̀rọ̀ sọ, ọmọ burúkú ni ọ́, ìrẹ́ oníkùránì ò ní rọ́rọ̀ kankan sọ, alágbàkú onífẹ̀ẹ́nú ni ọ́, alágbàkú onífẹ̀ẹ́nú ni ọ́, ò ní rọ́rọ̀ kankan sọ, ò ní rí nǹkankan. Obìnrin mẹ́ta lọ́kan tí ń bẹ nílọrin yẹn, obìnrin mẹ́ta lọ́kan tí ń bẹ nílọrin yẹn, ṣe bí wọ́n ń sọ̀rọ̀ lórí rẹ̀ ń sìn ó ṣe bí pé tí rẹ̀ di àbí ò gbọ́. Kọ́lọ̀ má jẹ́ kó kún sí ò, kálọ̀ bẹ̀ẹ́dà kó tọ́ sọ́nà, kálọ̀ bẹ̀ẹ́dà fọ́nà má, Allahumma allimha rushdaha.
ìrẹ́ lọ́bà ẹ̀dà fi ìmọ̀nà rẹ̀ hàn so tọ́ sọ́nà kẹ́lọ́bà ẹ̀dà tọ́ sọ́nà kẹ́lọ́bà ẹ̀dà kó wá fún lálàáfíà kó má ti kún sí àmọ́ if àtọ̀ tó bá já sí pé orí tó wà yẹn ni ó kú lé lórí ó dé mìkíní lójú wípé bó ṣe ń sọ yìí náà ló wà jáde tó wà sọ wípé ẹ̀yin bí Ọlọ́run ká ní bó bá ṣe ká nígbà tó wà láyé lẹ bá sọ fún pé kó má ṣe kinní kan wọ́n sì ń sọ ń sìn ó ṣe bẹ́ẹ̀ pé ó kó nǹkan sí tí ò gbọ́ tọ́ ẹlẹ́ẹ̀kejì tí àwọn ò bá sọ kí ni iṣẹ́ tìwọ ṣèbí àfáà náà nìwọ náà pé ṣèbí àfáà ló pera rẹ̀ kí ni iṣẹ́ rẹ̀ táwọn ò bá lè sọ kí ni iṣẹ́ tí wọ́n gbọ́ ní Kùránì tí wọ́n ò lè sọ ṣé dandan ni kí àwọn nìkan sọ ní pé orí ojú ọ̀nà kọ́ ló wà ṣé àfáà kọ́ ló pera rẹ̀ ni kí ni iṣẹ́ àfáà ṣé kẹ́ máa ṣàtẹnujẹ́ kí kẹ́ máa lọ sí àlùkà káàkiri tẹ́ǹtì abẹ́ ilé tẹ́ ń lọ káàkiri ìjókòó òkú ìkómọ gbogbo ẹ̀ tẹ́ ń lọ káàkiri so ṣé eléyìn ni iṣẹ́ àfáà tọ́lọ́run bá gbé lé àwọn àfáà lọ́wọ́ ni àbí kíni so Allah bẹ̀ẹ́dà ó sọ fún Ànábì pé kul ya ahlal kitab ẹ máa sọ ẹgbẹ́ ìta fún ní tíra lastum ala shay nínú tálọ́ bẹ̀ẹ́dà gbélé ẹni tó bá fi lè pàpè mara ipò òun gbé iṣẹ́ Ànábì sọ̀sẹ́lẹ̀mù dání ní pé kó máa sọ fún àwọn ìta fún ní tíra ìpé wọn sí lórí ojú ọ̀nà hatta tuqimu at-tawrata wal injil kul lọ́lọ́wọ́n bá sọ kò sọ pé kẹ́ máa jẹ káàkiri ẹ sọ ni kul kò máa sọ pé kẹ́ máa jẹ káàkiri kò ní kẹ́ máa kul jẹ káàkiri kẹ́ máa wá àtẹnujẹ káàkiri kẹ́ máa sọ ni kẹ́ sọ fún àwọn èèyàn ní oníkùránì ẹ sọ fún àwọn èèyàn ẹ sọ Allah bẹ̀ẹ́dà ò sọ pé kẹ́ máa ṣàtẹ́nù káàkiri so táwọn ò bá ṣe kí ni iṣẹ́ ti wọ́ ṣe bẹ́ àfà ló pera rẹ̀ so táwọn ò bá ṣe ṣe bẹ́ àwọn ni wọ́n fẹ́ gba ládá ṣé ìwò fẹ́ gbẹ̀san pé kó sọ fún àwọn èèyàn ipé Ọlọ́run bá sọ pé kul ya ahlal kitab ẹ̀yin tá fún ní tíra lastum ala shay ẹ̀ sí lórí ìmọ̀nà kankan ẹ̀ sí lórí ìtọ́sọ́nà kankan hatta tuqimu at-tawrata wal injil wa ma unzila ilaykum min rabbikum táwọn ò bá lè sọ ṣé wò lè sọ kó lè gba ládá ni so ókè ìwò fẹ́ sórí ire nínú gbésí ayé rẹ̀ bó ṣe ń bá lọ yìí ló ṣe fẹ́ bá já ẹ̀yìn rẹ̀ oníkùránì ó nídìí oríire tó fẹ́ fáwọn èèyàn ìwò bùkátà sí ti ẹ̀ ó tẹ̀ wá tó pé ìsọkúsọ gbà ló ń sọ yẹn pé ká ní wọ́n bá wá sọ fúngbà tó wà láyé ni nǹkankan ládúrú bí tí wà sí pọ̀ dé nínú ìṣẹ̀mí ayé àwọn mùsùlùmí nínú ìṣẹ̀mí ayé tó já sí wípé ó pa mùsùlùmí àtẹni tí èṣe mùsùlùmí pọ̀ ládúrú wà sí tó pọ̀ ń ta yìí lọ́wọ́ sí pé bó wọ bí ó ti gbọ́ wà sí kódà bó bá ṣe lè wù kí àwùjọ bẹ̀ ya gíran tó ó ti gbọ́ wà sí pé tọ̀ tó bá ṣe ìsìláàmù ẹ̀sìn kọ́ lóhun ṣe tó bá ti yàtọ̀ sí ìsìláàmù o bó kú lórí ẹ̀ ọlọ́bù ní ìgbà ládúrú bí wà sí ṣe yapa yìí àtà láti ọ̀dọ̀ àwọn oníbídẹ̀ ẹgbẹ́ rẹ̀ so látọ̀dọ̀ àwọn oníbídẹ̀ ẹgbẹ́ rẹ̀ ṣe báwọn náà ń ṣe wà sí pé ẹni tó bá ṣe ẹ̀sìn mí yàtọ̀ sí ìsìláàmù ẹ̀sìn kọ́ so ẹkẹ̀ mọ́ wá àwáwí lásán tí ò ní àǹfààní àwáwí òfò tí ò ní lárí ọlọ́bù tọ́ sọ́nà oníkùránì tó jẹ́ sí pé ńgbà tán bá tún kú tálà àtúnníjàn sùn anábì Nuh alayhi salatu wassalam ẹ máa gbọ́ aláìmọ̀ kan ńgbà táwọn ọjọ́ rẹ̀ tán sọ pé oníkàwà gbà ọgbọ́ àárá àwọn pòkì tán tẹ̀lé ọ àárá àwọn alágàbàǹgebì tán tẹ̀lé ọ ó ní kọ́lá wa ma'a ilmi bima kanu ya'malun ó ní tán ṣe òkàn mi ó ní tán ṣe lẹ́yìn mi tó bá wo òwúkẹ́ sọ pé ń dánwò ibi tó bá wo òwúkẹ́ náà ń torí bọ̀ lẹ́yìn mi kò kàn mí ó ní in hisabuhum illa ala rabbi law tash'urun ó ní ìṣirò wọn ìdájọ́ wọn wọ́n ṣe dá wọn ṣe dá wọn ọ̀dọ̀. tọ́ oníkùránì áyà tó mú wáyùn ǹjẹ́ obìnrin egbin ọ̀run tó kú yìí egbin ọ̀run tó ṣe kí ni tó kú yìí ǹjẹ́ ohun tí ń ṣe ǹjẹ́ ó hàn sáwà àbí kò hàn síwà àárín tí ń ṣe náà kírísítẹ́nì nínà kérúbù nínà kìí ṣe mùsùlùmí náà kò mọ́ gbé pamọ́ náà kó mọ́ fi islamu hàn náà so ẹ̀sìn kìrìsìtẹ́nì rẹ̀ ní ṣe àmọ́ ìndọ́gbọ́n sọ ipò òun fẹ́ máa mú nǹkan àwọn mùsùlùmí wọ̀ sọ ẹ̀sìn islamu kọ́ lé léyìn kìí ṣẹ́sìn tọ́lọ́bẹ̀ẹ́dà sọ̀kalẹ̀ nìyẹn so oye aya tó sì mú wárè annabi Nuh alayhi salam ohun tí àwọn èèyàn rẹ̀ ń ṣe ń kọ̀kọ̀ ló sọ ipò òun ò ní mọ̀ ń pa kò sí tó kàn ń pẹ̀lú eléyìn torí òun ò mọ̀ ń pa kọ̀kọ̀ so ẹ̀rí sì tún wà ń bẹ against ẹ̀yin oníbídà so ẹ̀rí ń bẹ against ipe wọn ṣe kí ni wọn máa kọ̀kọ̀ ẹ̀yin lẹ́ sì ń pàpè mọ́ra ipẹ́ ẹ̀mà kọ̀kọ̀ yìí ẹ̀yin lẹ́ ń sọ ipẹ́ ẹ̀mà kọ̀kọ̀ yìí so fún délé yìí áyà yẹn ẹ̀rí tún ní against ẹ̀ kálò bá mọ̀ òbá mọ̀ mú wá so kálò bá ṣe kí ni kálò bá mọ̀ òbá mọ̀ mú wá ó yé báyìí tọ̀ ìyẹn bẹ́ẹ̀ lórí ti ẹni o
ká wá bọ́ sórí ti ọ̀gá àgbà ká bọ́ sórí ti ọ̀gá àgbà oye àwọn tí wọ́n ti ẹ̀yà láìmọ̀ kankan dé wọ́n ya láìmọ̀ kankan ká lọ bẹ́ẹ̀dá ṣàánú wọn so eléyìí sọ pé olódò ní respond to Tọ́lá mo ti fún lésì rẹ̀ lánàá náà tó bá tó bẹ̀ kó jáde wá mo ti fún lésì rẹ̀ náà o máa dúró èsì tó ti bọ́ sórí àwọn Ṣíà àti Tọ́lá TV o máa dúró èsì tó ti bọ́ sórí àwọn Tọ́lá TV sórí àwọn Ṣíà TV ni kò máa ń kékeré òun ní ń sá ànítọ́lé ayínsẹ̀ ń sá fún mi ń bẹ̀rù ẹ̀rù ń bà láti wá já mi láti bá mi sọ̀rọ̀ ń bẹ̀rù ń mì tọ́lé abẹ́lò lára tí ẹ̀ so ká padà sórí àfá alágbára omi jàre àwọn náà sọ̀sọ̀kúsọ lórí ọ̀rọ̀ tá ń ṣe kíni lórí ọ̀rọ̀ tá ń wí so kí Allah bẹ̀rẹ̀ kó fi ọ̀nà mọ̀ wọ́n so kálọ̀ bẹ̀rẹ̀ kó ṣe kí ni kó fi ọ̀nà mà wọ́n kálọ̀ bẹ̀rẹ̀ kó mọ́ ṣáà tọ́ wọn sọ́nà tó ẹ jẹ́ ká gbọ́n tí bàbá náà sọ. Rahmatullahi wa barakatuh àlàáfíà Ọlọ́run ó máa bá gbogbo ojú tí ń wò mí àti títí ń gbọ́ àlùbáríkà Ànábì Muhammad sallallahu alaihi wasallam adúpẹ́ fọ́lọ́run mélòó lára Tọ́lá òun náà máa Tọ́lá mọ̀ pé amọ́jọ́mọ́ yìí fi fèé ṣe ẹran rí bàbá ó mọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn ẹni tí ń ṣe yún kàn án ṣe wọ́n rán ó mọ̀ mí dájú kódà ó sì mọ̀ mí ju gbogbo ẹ̀yàn ọmọ oní Sufi yìí lọ. mo fẹ́ kí ẹ máa bá mi share program yìí dáadáa so that ó lè débi tá a fẹ́ kó dé so mo fẹ́ pé ó ní nǹkan kan tí aláìmọ̀kan bàbá yìí sọ wọ́n fẹ́ gbọ́ YouTube. Rahmatullahi wa barakatuh àlàáfíà Ọlọ́run ó máa bá gbogbo ojú tí ń wò mí àti títí ń gbọ́ àlùbáríkà Ànábì Muhammad sallallahu alaihi wasallam adúpẹ́ fọ́lọ́run fídíò tí mo fẹ́ ṣe kò ní pẹ́ rárá mo fẹ́ gbé àwọn ọmọ ìyá wa alákatakítí ẹ máa gbọ́ ò ṣàkíyèsí so mo fẹ́ kí ẹ máa bá mi share program yìí dáadáa so that ó lè débi tá a fẹ́ kó dé so mo fẹ́ pé àwọn ọmọ ìyá wa tó jẹ́ pé iṣẹ́ Ọlọ́run pọ̀ ni wọ́n ń ṣe blogger ni wọ́n ń ṣe ẹgbẹ́ àbí àwọn náà fẹ́ àfáàlágbára omi so wọ́n sọ pé àwọn fẹ́ pé àwọn ọmọ ìyá wọn tó já sí pé iṣẹ́ Ọlọ́run kọ́ ni wọ́n ń ṣe blogger ni wọ́n ń ṣe àwọn náà fẹ́ gbowó YouTube ni àwọn náà monetize page wọn ẹ máa gbọ́ gbowó nínú YouTube wọ́n fẹ́ gbowó YouTube wọ́n monetize page wọn tó máa ti wá rí nǹkan tó ṣẹlẹ̀ wọ́n máa wá fi mátamọ́. ẹgbẹ́ àbí alágbára omi sọ pé iṣẹ́ Ọlọ́run kọ́ ni wọ́n ń ṣe àwọn náà fẹ́ gbowó YouTube ni wọ́n monetize page wọn ṣóṣojú yín ojú yín tó láàyè ṣóṣojú yín ojú yín tó yà kalẹ̀ yìí ṣóṣojú yín so ẹ rí ibi tí wọ́n ti monetize page wọn ẹ rí ibi tí wọ́n ti monetize page wọn ẹ rí ibi tí wọ́n ti ṣe kí ni tí wọ́n ti monetize page wọn tó wájá sí pé torí kí wọ́n lè bá sanwó fún wọn ni wọ́n ṣe ń sọ ibùlẹ̀ ti rí kágbàlagbà máa parọ́ fa àgbàlagbà odidi àgbàlagbà wọ́n sì sọ pé àgbàlagbà ní kẹ́ máa parọ́ kírọ́ máa jáde lẹ́nu yín odidi àgbàlagbà odidi àgbàlagbà kẹ́ máa parọ́ kẹ́ máa múrọ́lẹ̀ kẹ́ máa jurọ́lẹ̀ kẹ́ máa súnrọ́jẹ kẹ́ máa parọ́ ibo lẹ ti rí pé wọ́n monetize page wọn èmi yí gan yìí monetize page mi
tó ti bí mo ṣe tún wà nínú ìlú tó já sí wípé ó rọrùn kí n lè monetize page mi monetize àti Nàìjíríà ní Facebook ti ń send message sí mi pé kí n ṣe kí ni kí n input kí n set gbogbo information mi láti já sí pé kí wọ́n máa sanwó fún mi àti Nàìjíríà ni mi ò tí ì ṣe títí dè sí torí èmi ní ọkàn mi ò sí ń bí eléyìn so èmi mi ò wà ń bẹ̀ kémi wá sórí Facebook kí wá ṣe rọ́dù fẹ́yìn onífẹ̀ẹ́nú ẹ̀yẹn ni àánú ẹ̀yẹn ni ìsìnà ń tó kàn mí nù kémi sì pa ọ̀dà kí má bá tèmi lọ óyé kí wá sórí Facebook kí n ṣe rọ́dù fún yín kí n dá yín lẹ́kọ̀ọ́ Súfí ni o kò jẹ́ Súfí ni o Ṣíà ni o àwọn Nàsárà ni o nǹkan kan bẹ́ẹ̀ kí n sì má bá tèmi lọ ló bá tán ló bá parí óyé kí ló kàn mí pẹ̀lú Facebook kí ló kàn mí pẹ̀lú gbogbo ohun tí èèyàn máa ń achieve láti já sí pé kó lè gba owó Facebook òun ni mo ti attain lórí page wa yìí lórí Al-Yaqeen up till date mi ò sì tí ìwọ́nú rẹ̀ gbé ọyá input information rẹ̀ torí yìí tí ẹmọ bọ́yẹ ń ṣe gan ọkàn mi ò tún wá sí bẹ̀ kódà mi ń rí euro so mi ń rí euro ẹkàn máa parọ́ ó sì dá mi lójú pé bí mo ṣe ṣe yìí wallahi bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tẹ́ ń rí ìfà síyùn náà bẹ́ẹ̀ náà ni àwọn náà ó ṣe ṣe wọn monetize page wọn ṣe Abu Sufyan ni wọ́n ráyè pé káwọn máa wá bọ́n ṣe monetize page káàkiri ní ẹni tó yá sí pé wọ́n láwọn ọmọ kéwú lábẹ́ tí wọ́n pọ̀ tí wọ́n fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ so wọ́n láwọn lecture tó yá sí pé àwọn èèyàn pè wọ́n sí tí wọ́n fẹ́ lọ attend sí ibẹ̀ yìí wọ́n tó wá máa rò ipò òkè bó ní ṣe monetize page àbí ṣe àfáà lẹ́gbàá ní ó tiẹ̀ wá sọ pé àwọn fẹ́ monetize page wọn so ṣe àfáà lẹ́gbàá ní ó tiẹ̀ wá sọ pé àwọn fẹ́ ṣe kí ni àwọn fẹ́ monetize page wọn so ṣe àfáà lẹ́gbàá ní ó sọ pé àwọn fẹ́ monetize page wọn Alhaji Alágbára Omi ṣe àfáà lẹ́gbàá ní ó sọ pé àwọn fẹ́ monetize page wọn ẹnìkankan ò monetize page ẹ̀ wọ́n nínú àwọn ẹni tí wọ́n fèsì fún ẹgbẹ́ ọ̀run nínú àwọn ọmọ ìyá onísúnnà dẹ̀nẹ̀lẹ́ kejì tí wọ́n bá ti ẹ̀wà monetize page ọ̀hún ṣé haramu ni kí wọ́n gba owó monetization ṣé haramu ni ìwọ ni kí wọ́n gbà haramu ni kí wọ́n gba owó iṣẹ́ wọn tí wọ́n ń ṣe táwọn náà ná owó wọn sí tọ́rọ́kọ́bọ̀ wọn táwọn náà ná sí ṣé haramu ni haramu kọ́ náà so haramu kọ́ ní pé òkè kí wọ́n gba èrè ìgbìyànjú wọn náà táwọn náà ń ṣe oye torí Facebook ọ̀hún gan náà àwọn náà náwó sí mọye dátà tẹ́lómi ń rà láti fi wá ṣe prógrámù ní mọye dátà subscription tẹ́lómi ń ṣe láti wá fi ṣe kíni láti wá fi ṣe prógrámù lórí Facebook so tí Facebook bá wá san owó kan sí kejì fún wọn kò sí tó burú bẹ́ẹ̀ náà torí àwọn gan náà ṣe kíni wọ́n náwó sí èmi gan náà tí mo jókòó yìí àmọye tá ń ná sórí kíni sórí subscription tó yá sí pé torí Allah bá yẹ́dà láà ṣe ń ṣe bẹ́ẹ̀dẹ̀ nítorí kí àṣírí ẹ̀yin aláìmọ̀kan ẹ̀yin onífẹ̀ẹ́nú kó lè bà tú òun là ṣe ń ṣe kíni òun là ṣe ń ṣe so kẹ́ ẹ má bà gbé irọ́ ságbárí àwọn èèyàn rárá àti rárá àìjẹ́bẹ̀ owó tẹ́lómi ti fi subscribe lórí afẹ́fẹ́ ń bí ó ti tó kó fi kọ́lé kó ralẹ̀ kó kọ́lé kó ra mọ́tò lórí rẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́ máa gbọ́ àmọ́ aláìmọ̀kan wá ara yín torí pé ẹ̀fẹ́ òdodo ẹ̀ ń parọ́ mọ́ wọn pé kìí ṣe torí Ọlọ́run ṣe ń ṣe torí ipé kán lè bá gbówó wọ́n monetize page wọn ibo ló ti ṣojú yín pẹ̀lú ojú yín kángbọ̀n yín ibo ló ti ṣojú yín ibo lẹ ti rí pẹ̀lú ojú yín kángbọ̀n yín ibo lẹ ti rí ibo lẹ ti rí ibo lẹ ti rí pé wọ́n monetize page wọn ibo ló ti ṣojú yín Alhaji Alágbára Omi ẹ máa bẹ̀rù Ọlọ́run ẹ máa bẹ̀rù ibo ló ti ṣojú yín ọya ẹ mú ibi tí ojú yín tó ràn kalẹ̀ yín ti rí wá fún wa ẹ mú wá kí pé wọ́n monetize page wọn ẹ máa bẹ̀rù Allah bá dẹ́dà wọ́n sì sọ ipá àgbàlagbà níyẹn ń parọ́ táwà bá wá fèsì fún yín sí wọ́n máa sọ ipá rí yín fún ẹ̀yin tẹ́ ń rí àwọn ẹni tí ẹ̀ ń parọ́ máa fi ń kọ́ pẹ̀lú pé ẹ̀ ń parọ́ mọ́ wọn dó àwọn orí yín fi hàn tẹ́ lẹ́tọ̀ọ́ sí nínú èsì là ń fún yín yẹn kálọ̀ bá dẹ́dà kó fi yín mọ̀nà. mama dàdúrà kí ló kan àfà pẹ̀lú ẹgbẹ́ ọ̀run kò ṣe ẹgbẹ́ ọ̀run kí ló kan àfà pẹ̀lú ẹgbẹ́ ọ̀run ṣàdúrà fún ẹgbẹ́ ọ̀run wọ́n ṣàdúrà fún ẹgbẹ́ ọ̀run ṣé sáwọn ń ṣàdúrà ṣé ìdídìmù àbí wínà àbí prayer city ṣé wọ́n ń ṣàdúrà fún ṣéwà Adam.
èyí tẹ́ ń sọ yìí nísìn kò kan àwa ahlus sunnah wal jamaa so àwọn ẹni tó kàn ó náà ni àwọn èèyàn bí yín tí wọ́n lọ jòkó ṣàdúà fún ìpín ọ̀run nílé rẹ̀ àwọn ẹni tó kàn nù ọ̀rọ̀ ipé ṣe rìdíìmù àbí wínà àbí kìíní kan ṣé wọ́n ṣàdúà fún Sheikh Adam rahimahullah ṣé wọ́n ṣàdúà fún bàbá Kamaluddin al-Adabi Sheikh Kamaluddin al-Adabi rahimahullah ọ̀rọ̀ yẹn kò kan àwa ń tiwa àwọn ọmọ ẹ̀yà yín tí wọ́n lọ ṣàdúà fún ìgbìn ọ̀run nílé rẹ̀ àwọn lẹ́bàá sọ eléyìn ìgbégbétẹ̀ lọ ń ṣàdúà fún ìgbìn ọ̀run kírísítẹ́nì tí àwọn kírísítẹ́nì ṣàdúà fún bàbá Ádámà ni tí wọ́n ṣàdúà fún bàbá Kàmálì ni tẹ́yìn fi lọ ń ṣàdúà fún sókò káàlù súnnà náà so èyí tẹ́ ń sọ yún sí èsì ló jẹ́ fún ẹgbẹ́ yín fún irú yín tó yá sí pé àtẹnujẹ ní mọ́ ń gbé wọn lọ síbi pé kí wọ́n máa wá ohun tí ò sọnù káàkiri lọ́dọ̀ àwọn kírísítẹ́nì wal iyadhu billah so wọ́n máa wá ohun tí wọ́n sọnù káàkiri ẹ̀yin lẹ́ni èsì yẹn so àwọn alùsúnnà kọ́ ni wọ́n ní. àmọ́ ṣàdúrà fún Sheikh Kamal kí ló kàn yín tẹ́ ẹ̀ máa bá ti ń lọ jẹ́jẹ́ ayé ara yín ẹ̀yin náà lè máa fò lọ sódò ẹ̀yin náà máa fò lọ sósì so àwa ara wa gan àgbọ́ra wa yé. ẹ̀yin ara yín wo lẹ gbọ́ ara yín àwa ti sọ fún ẹ̀yin ṣe mùsùlùmí wallahi mi ò rí yín sí mùsùlùmí lasta musliman so ẹ kàn tẹ́ra yín gbogbo àwọn ìtẹ́ ìsọ yẹn kàn tẹ́ra yín táàsì láwọn ẹ̀rí tó pọ̀ láti fi àfẹ́mù yí pé lasta musliman àtà nínú ọ̀rọ̀ tẹ́ ìsọ yìí gẹ́yìn tún fún yín lẹ́rìí mi ọ̀rọ̀ yí pé islam lálébù so kúfrù ni ọ̀rọ̀ kúfrù ní kẹ́ máa sọ pé islam ó ní àlébù islam ó lálébù ẹ̀yin lẹ ní àlébù ìgbésí ayé yín tẹ́ fi wà lórí déédé tẹ́ fi wà lórí ibẹ̀ lórí ohun tá lọ́ba ẹ̀dà pààyàn láṣẹ kẹ́ ṣe lẹ́sìn kankan so àwa lé ẹ̀rí tó pọ̀ tá lè fi fi rinlẹ̀ fún yín pé ẹ̀yin ṣe mùsùlùmí so ayé sára yín ẹ̀yin sára wa ó yé báyìí tọ́yì. ẹ dákun ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi mo fẹ́ ká wọlé dáadáa lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni àwa ara wa gangan àgbọ́ra wa yé à ń takora wa Sufi ó dó jẹ́jẹ́ afá alágbára omi àbí alájá alágbára omi so Sufi ó dó jẹ́jẹ́ ṣé Sufi ti ẹ̀lẹ̀ yín gan ṣé ẹ̀yin tẹ̀ gbé Sufi dání bó ṣe yẹ Sufi tẹ̀ ń kílèmù ọ̀hún gan ṣé Sufi ọ̀hún ṣe bí àwọn nǹkan tí wọ́n ń kílèmù pa àwọn ṣe Sufi ọ̀hún ṣe ń ṣe lẹ́yìn ṣe gbé dání ẹ̀yin èyí ṣe mùsùlùmí rárá àti rárá Sufi ń bẹ táwà rí ní mùsùlùmí so kò kàn yẹ kó ṣe Sufi ni kó padà sídi súnnà ni àmọ́ ẹ̀yin ti yín ẹkọ́ ẹbọ sínú gan ẹbọ ń bẹ nínú ọwọ́ yín gan ni tẹ́ ń ṣe tààrà so ọ̀rọ̀ ẹbọ jáde lẹ́nu yín tààrà tó yá sí pé ó sọ yín di kèfèrí kò lè mùsùlùmí ò gbọdọ̀ máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ so àwọn ọ̀rọ̀ kan ń bẹ tí ń jáde lẹ́nu já sí pé ọ̀rọ̀ kèfèrí ni ọ̀rọ̀ yí pé Ọlọ́run bá ṣe wàhálà kó tó dẹ̀mí ọ̀rọ̀ kèfèrí ni mùsùlùmí è sọ so ọ̀rọ̀ ìlọ́mọ gbẹ́bọ sódìta mẹ́ta ọ̀rọ̀ kèfèrí ni mùsùlùmí ìbá wọn wí mùsùlùmí ìbá wọn nírú gbàgbọ́ bẹ́ẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn gbàgbọ́ òsì àfá rẹ̀ tí ń kọ Ọlọ́run ọba rẹ̀ kékeré ni ọ̀rọ̀ kèfèrí ni ọ̀rọ̀ ẹlẹ́bọ ni kò sọ́lọ́run ọba kéèkéé kankan níbi kankan so fún délé yìí ẹ̀ ṣe ara wa ẹ̀ ṣe mùsùlùmí ẹgbẹ́ wa ó yé àwọn tó ń ṣera wọn tó ń pera wọn ní àlùsùnnà wal jamaa wọ́n ń tako Sufi wọ́n láwọn làwọn wà lójú ọ̀nà kí wọ́n ní tiwa pẹ̀lú àwọn Christian Ọlọ́run ti sọ fún wa pé ìgbàlá. so ẹgbọ́ àbí wọ́n béèrè pé kí wá ní tiwọn pẹ̀lú àwọn Christian ṣe rí ìlànà Sufi àwọn kankan bẹ tí Sufi kó sínú tó yá sí pé ọ̀dọ̀ àwọn Christian ni wọ́n ti mú ipé òkè àwọn Christian ń ṣe láwọn náà fi fún ní fọ́ọ̀mù mi so ipé àwọn kírísítẹ́nì ṣe ohun làwọn náà fi gbé wọlé tí wọ́n wá fi fún ní orúkọ míì lórúkọ ìsìláàmù mólídì tẹ́ ń ṣe nínú ibi táwọn Sufi ti mú mólídì ọ̀dọ̀ àwọn kírísítẹ́nì yìí náà ni tẹ́bà rántí Lẹ́bíbù Lágbàjì lọ́jọ́ kan tí ń sọ̀rọ̀ lórí kírísímásì ó sọ wípé àwọn kírísítẹ́nì ń ṣe kírísímásì àwọn tàwọn ń sìn àwọn ń ṣe mólúdì so àwọn ṣe kí ni àwọn ṣe mólúdì kírísímásì yùn àti mólúdì yẹn ìgbàgbọ́ kan náà ní ń bẹ lábẹ́ rẹ̀ àti tọ̀dọ̀ àwọn kírísítẹ́nì àti tọ̀dọ̀ àwọn Sufi tí wọ́n ń ṣe so bó tẹ̀ já sí pé àwọn kan náà láti inú àwọn ṣíà burúkú kan óyé
so wọ́n tún wà náà àwọn ẹni tí wọ́n kó bá àwọn súfí lórí mọ́lúdì ṣíṣe yìí ó yé báyìí àmọ́ ẹbẹ̀yìn kọ́là ń lọ lónìí so fún délé ọ̀rọ̀ yìí pé kí ló kan kírísítẹ́nì àti súfí ẹ̀rí bá àwọn súfí àti kírísítẹ́nì ṣe máa ń jọ ń rọ́pọ̀ ni wọ́n ṣe máa ń jọ ń dára wọn pọ̀ ni ẹ̀rí wọ́n ṣe jọ máa ń dára wọn pọ̀ ni ṣèbílẹ̀ bíbù lágbàjì ń jò ní ìkan ló lọ sí ibi ìjókòó kan tí lọ ń bá wọn kọ ó yẹ kí wọ́n dúpẹ́ ó yẹ kí wọ́n dúpẹ́ ibi gíga tí wọ́n gbé wọn lọ ó yẹ kí wọ́n dúpẹ́ ṣèbílẹ̀ bíbù ló lọ ń bá wọn kírísítẹ́nì dẹ̀sìn pọ̀ ń jò ní ṣèbóhùn náà ló lọ ń fọwọ́ ní lọ ń ya fọ́tò tóhun àti ìyá kérúbù kan àbí sẹ̀lẹ̀ kan àbí kírísítẹ́nì kan tí wọ́n jọ ń ṣe kí ni tó ń jọ gbọ́wọ́lé ọwọ́ ara wọn láti ya fọ́tò ṣé ẹ̀sìn inú ṣé ní tó ń pè lẹ́sìn inú so tán bá wá sọ yí pé ẹjọ́ mọ́ra yín kí wà lẹ́fẹ́ máa wá jiyàn sí ìrẹ́kẹ́ máa jiyàn náà ṣe bá àwọn kan ń kóra wọn lọ sọ́dọ̀ wọn nínú yín ṣe ò kí ni pírọ́blẹ́mù gbésí ayé yín ó yẹ kínú yín tí ẹ máa dùn ní pé yes ẹjọ́ra yín ṣe bá yẹ kínú yín máa dùn ní. láyọ̀ sáálú náà ó tẹ̀lé fi iná ẹ máa yapa ara yín ẹ ní gbọ́ra yín nígbà tó lọ́n ti sọ yẹn what is your problem. ẹ máa gbọ́ wọ́n sọ pé Ọlọ́run bá sọ pé wala yazaluna mukhtalifin wọn ní ẹ̀wọ̀n nígbò lẹ́ni tí ó máa ṣe kíni tí wọ́n máa ya para wọn tí wọ́n máa ṣe ra wọn gbọ́ ìgbé ńgbà tọ́lọ́run bá ti sọ what is your problem ìgbésí ayé yín ni ìgbésí ayé yín alájà alágbára omi òun náà ni yín your problem is your problem and one of your problem is that you are so ignorant of the religion of Islam so you are so ignorant of what Allah subhanahu wa ta'ala has revealed ẹ̀yà aláìmọ̀kan gan nípa Islam ẹ̀yà aláìmọ̀kan gan nípa ọ̀tọ́ lọ́bàá ẹ̀rà ti sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wa alihi wasallam so nínú pọ́blẹ́mù tó tóbi jù nínú ìṣẹ̀mí ayé yínú so ó yé báyìí. What is your problem? Àlìjánà tá ń wí ìwọ ló fẹ́ fìyàn síbẹ̀. Rárá o. Àníṣe ẹ̀dá. Àlìjánà tá ń wí ìyàwó kọ́ la fẹ́ fìyàn síbẹ̀ o. Allah bá ẹ̀dà òun ló lá àlìjánà o. Àmọ́ ó ti sọ ohun tí èèyàn lè tàtà rẹ̀ wà àlìjánà ó ti ṣàlàyé ẹ̀ fún wa. Ohun tí èèyàn lè tàtà rẹ̀ wọná ó ti ṣàlàyé ẹ̀ fún wa. So èyí tó bá wá wù yín òun ni kẹ́ ẹ máa rìn. Èyí tẹ́yìn sì rìn nísìn ẹ̀ ń rìn èyí téèyàn lè tàtà rẹ̀ wọná. Ẹ mọ̀ pé àṣọ́pọ̀ mọ̀ náà ní àwọn ò lè sọ́pọ̀ mọ̀ náà ní torí ẹ̀ sì wà láyé so àmọ́ tẹ́ bá lè kú lórí ìṣẹ́bọ pẹ̀lú Allah bá dẹ́dà ti mú dájọ́ lórí ẹni tó bá kú lórí ìṣẹ́bọ pẹ̀lú ẹ̀ pé ọmọ náà ni wọ́n so pẹ̀lú ń tálọ́ bá dẹ́dà sọ làwọn èèyàn fi sọ pé so ojú ọ̀nà tẹ̀rìn yìí tẹ́ parí lórí ẹ̀ o so kìí ṣe ojú ọ̀nà mùsùlùmí o ẹni bá parí lórí rẹ̀ ọmọ náà ni ó yé báyìí pẹ̀lú ń tálọ́ bá dẹ́dà sọ kalẹ̀ náà ni wọ́n fi ṣàlàyé yẹn ó yé báyìí so Allah bá dẹ́dà náà ló dá iná ó dá àlìjánà so iṣẹ́ tí wọ́n ń gbèyàn iṣẹ́ tí wọ́n lè tàtà rẹ̀ wà àlìjánà ó ṣàlàyé iṣẹ́ tí wọ́n lè tàtà rẹ̀ wọ́n náà ó ṣe àlàyé ohun náà so fún délé yìí kí wá ní pírọ́blẹ́mù yín ó mọ̀ yí pé wọ́n mọ̀ yapa ara wọn àmọ́ ó tún ṣàlàyé ohun tí wọ́n lè tàtà rẹ̀ wà àlìjánà àtòhun tí wọ́n lè tàtà rẹ̀ wọ́n náà fún wọn ma'a ilmihi bi ikhtilafihim pẹ̀lú pé ó mọ̀ yí pé wọ́n yapa ara wọn ṣẹ́fẹ́ sọ pọ́lọ̀ bò máa tí ń ṣe kò mọ̀ ipò wọ́n yàpa ara wọn ló dá iná àtàlìjánà ṣe ń tẹ́fẹ́ máa sọ fún wa nìyẹn àní ẹ̀yà aláìmọ̀kan ẹ̀ẹ̀dán kankan mọ̀ kálọ̀bà ẹ̀dà kan sàánú yí wallahi láàrín kálọ̀bà ẹ̀dà sàánú yí. àbòbò ibi tẹ́yìn bá wà lórí pé tá ń pè lẹ́sìn gangan ibẹ̀ ni politics ti bẹ̀rẹ̀ tó pàtì ọlọ́run ti là á tẹ́bá wo Suratu Maida 48 bá dẹ̀ sí asátù àbásímọ́là ọlọ́run ní ìkúlì jàhálínà mẹ́kún ṣìrí àtàwọ̀bẹ̀rẹ̀ àjà mùsùlùmí àti kìrìsìtẹ́nì lọ́lọ́run bá wí àti àwọn jù àwọn yahudi àti nasọ́ra ọlọ́run ní gbogbo yín ìkọ̀ọ̀kan nínú yín la fún ní òfin àti ìlànà tí kìrìsìtẹ́nì bá ṣàdúrà fún yàn àbí fẹ́ ṣàdúrà fúnra wọn wọ́n ní lórúkọ Jésù lágbára ẹ̀jẹ̀ Jésù ẹ máa gbọ́ bàbá gbà á ti mọ̀ pé kìrìsìtẹ́nì ló ṣàdúrà yìí kò kán mùsùlùmí náà. tọ́ afáragbára omi áyà tẹ mú wáyùn láti inú Qur'anul Karim láti inú Suratul Ma'idah ipa lọ́bẹ̀ ẹ̀dà sọ pé li kullin ja'alna minkum shir'atan wa minhaja so gbogbo ìkọ̀ọ̀kan nú yín la fún ní ṣẹ̀rẹ̀ àbẹ́dẹ̀ ní la ṣe ojú ọ̀nà tí ó tọ́ fún
tẹ́ẹ̀ fi ń sọ pé tí kìrìsìtẹ́nì bá sọ pé olúwa gbàá bàbá gbàá nǹkankan ipé kò kan mùsùlùmí náà ṣé ẹni tó bá sọ pé ọlọ́run ọba bàbá ipé bàbá lọ́lọ́run ọba tí ẹni bá sọ bẹ́ẹ̀ ṣé mùsùlùmí ni àbí kéfèrí man wasafa Allaha bil ubuwa ẹni bá fi ìjẹ́ bàbá ròyìn ọlọ́run ọba a muslimun am kafir ṣé mùsùlùmí ni àbí kéfèrí so ẹni bá fi ọmọ ròyìn ọlọ́run ọba àbó fi ọmọ ti sọ́dọ̀ ọlọ́run ọba man nasaba ila Allahi subhanahu wa ta'ala al-ibna aw al-walad ẹni bá fi ọmọ ti sọ́dọ̀ ọlọ́run ọba ṣé mùsùlùmí ni irú èèyàn bẹ́ẹ̀ ó jẹ́ ni àbí kéfèrí ẹni bá sọ pé ọlọ́run ọba bímọ ṣé mùsùlùmí ni àbí kéfèrí ẹni bá ní ọlọ́run ọba níyàwó ṣé mùsùlùmí ni àbí kéfèrí pẹ̀lú adúrò àyà tí ń bẹ nínú Qur'an tallọ́bà ẹ̀dà sọ pé òun ò níyàwó òun ò sì bímọ mattakhadha sahibatan wala walada kò níyàwó kò sì bímọ ṣé ẹni bá wá sọ pé ọlọ́run bàbá gbàá bàbá ọlọ́run gbàá ṣé mùsùlùmí ni àbí kéfèrí alájì alágbára omi ṣé mùsùlùmí ni àbí kéfèrí tọ́ ìbéèrè tún wá ní ìsìn ní pé ǹjẹ́ áyàtẹ́ mú àyí láti inú Suratul Maida pé likullin ja'alna minkum shir'atan wa minhaja gbogbo ìkọ̀kan nù yín la fún ní òfin àti ojú ọ̀nà tí ó tọ́ tẹ́fẹ́ ma fi sọ fún àwọn èèyàn yìí pé Ọlọ́run ọba fún àwọn Nasara gan ní ojú ọ̀nà tí wọ́n tọ́ nǹkan kan bẹ́ẹ̀ ẹ mú bí tọ́lọ́run ọba ti ṣe lófin fún àwọn Nasara wá ipé kí wọ́n máa pe Ọlọ́run ọba ní bàbá láti inú Taurọ àbí Injílì tí ń bẹ lọ́wọ́ wọn ẹ mú bẹ̀ wá ipé nínú Injílì o Ọlọ́run ọba ṣe lófin fún àwọn Nasara ipé kí wọ́n máa pọ̀ Ọlọ́run ọba ní bàbá àbọ́lọ́run ọba sọ fún wọn ipé òun bímọ ẹ mú wá ẹ gbé Injílì wọn wá fún wa kìí ṣe bíbélì tí ń bẹ lọ́wọ́ wọn o bíbélì tí ń bẹ lọ́wọ́ wọn yìí sìn kìí ṣe Injílì tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún Ànábì Ìsá o bíbélì tí ń bẹ lọ́wọ́ wọn yìí sì kìí ṣe Taurọ tọ́lọ́run bá sọ̀kalẹ̀ fún Ànábì Mùsá o Injílì tọ́lọ́run bá sọ̀kalẹ̀ gangan ipé kí Ànábì Ìsá fi jíṣẹ́ fáwọn Banu Israel ẹgbẹ́ wa káwò ǹjẹ́ ń bẹ nínú rẹ̀ ipé bàbá lọ́lọ́run àbí Ọlọ́run ọba bímọ àbó lọ́mọ ẹmúwá ibùlẹ̀ tìrì àmáláìmọ̀kan ní ẹ̀dá kankan mọ̀ ẹ̀ ṣe kí ní ẹ̀dá kankan mọ̀ kí ni àyà ń sọ kí ni ẹ̀ ń wí so kí ni àyà ń sọ kí ni ẹ̀ ń wí kí ni Allah bá yẹ́dà ń sọ bọ̀ nínú àyà ẹkàn jáyà ìgbà Allah bá yẹ́dà sọ pé likullin ja'alna minkum shir'atan wa minhaja abẹ́ẹ̀rí nǹkan mọ́ ọya ẹ máa lọ sí chọ́ọ̀chì lọ máa hallelujah tó bá já sí pé Allah bá yẹ́dà ló ṣe máa hallelujah ní òfin ẹ máa lọ sí chọ́ọ̀chì kẹ lọ máa pàtẹ́wọ̀ tó bá já sí pé Ọlọ́run bá náà ló ṣe ní òfin ẹkún àwọn ọmọ yín lọ àtàwọn ìyàwó yín káwọn náà lọ máa pàtẹ́wọ́ tó bá já sí pé Allah bá yẹ́dà ló ṣe lófin alájẹ́ alágbára omi Allah bá yẹ́dà ń sọ ní Suratul Maida pé wa anzalna ilayka al-kitaba bil-haqq a sọ Kùránì yìí kalẹ̀ fún rẹ̀ Muhammad sallamu pẹ̀lú òdodo láfi sọ kalẹ̀ musaddiqan lima bayna yadayhi kó máa jẹ́ ohun tí ó máa jẹ́rìí sí ohun tó ti gbáwájú rẹ̀ so minal kitab nínú àwọn tírà míì ta ti ṣe kíni ta ti sọ̀kalẹ̀ síwájú ẹ̀ Taurọ ni Injílì ni Zaburu ni Sufu Ibrahimu ni kó máa jẹ́rìí wọn ipé tí ń bẹ nínú rẹ̀ òdodo ni Allah bá yẹ́dà sọ̀kalẹ̀ fún wọn wa muhaiminan alayhi bẹ́ẹ̀dẹ̀ ni kó máa jẹ́ ohun tí ó máa nájú tó ohun tí ń bẹ nínú ẹ̀ náà láti máa fi àwọn tí ń bẹ nínú ẹ̀ rinlẹ̀ pé ẹ̀sìn Ọlọ́run ọba ní pé ká jọ́sìn fóhun nìkan ṣoṣo so Allah bá yẹ́dà wọn sọ fún Ànábì pé fahkum baynahum bima anzalallah Allah bá yẹ́dà wọn sọ fún Ànábì pé ohun tí Allah bá yẹ́dà sọ kalẹ̀ fún rẹ̀ Muhammad tí ń ṣe Kùránì òun ni kó fi ṣe ìdájọ́ láàrin wọn so òun ni kó fi ṣe kíni òun ni kó fi ṣe ìdájọ́ láàrin wọn láàrin àwọn owó láàrin gbogbo àwọn mẹ́ẹ̀dá pátápátá láàrin gbogbo ẹ̀dá tí Allah bá yẹ́dà dá ó jẹ́ mùsùlùmí ni ó jẹ́ yahudi ni ó jẹ́ nasrani ni ó jẹ́ majusi ni fahkum baynahum bima anzalallah dájọ́ láàrin wọn pẹ̀lú tí Allah bá yẹ́dà ṣe kíni tó sọ̀kalẹ̀ so gbogbo èèyàn pátápátá ni Allah bá yẹ́dà sọ fún Ànábì pé kó fi Kùránì dájọ́ fún so ẹ̀dàkùn ibo ló wá ṣe inú àyà yìí ni likullin ja'alna minkum shir'atan
wa minhaja ló wà o ẹ̀dá kò ṣe pẹ̀lú tọ́lọ́bà ẹ̀dà sọ yìí ṣe ìtumọ̀ li kullin ja'alna minkum shir'atan wa minhaja tí ń bẹ nínú áyà tán kábọ̀ yìí ṣe pẹ̀lú tọ́lọ́bà ẹ̀dà sọ fún Ànábì yìí ṣe nǹkan yẹn wá lè mú ìtumọ̀ yìí pé Allọ́bà ẹ̀dà ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì lófin fún àwọn kìrìsìtẹ́nì ó ṣe ìlànà yahudi lófin fún àwọn yahudi ṣó lè mú ìtumọ̀ rẹ̀ pẹ̀lú tọ́lọ́bà ẹ̀dà sọ fún Ànábì pé fahkum baynahum bima anzalallah dájọ́ láàrin wọn pẹ̀lú tọ́lọ́bà ẹ̀dà sọ kalẹ̀ fún so wala tattabi' ahwa'ahum má wà tẹ̀lé ìfẹ́nu wọn amma ja'aka minal haqq má tẹ̀lé ìfẹ́nu wọn láti kó níbi ohun tó wá bá wà nábì nínú òdodo tó ń túmọ̀ sí pé ẹ̀sìn tá nábì wá sọ̀rọ̀ nípa rẹ̀ tí ń ṣe ìsìláàmù táwọn òjíṣẹ́ mi náà ti ń sọ̀rọ̀ nípa rẹ̀ kó tó dé so ohun gangan lẹ̀sìn yahudi èyí ṣe ẹ̀sìn tálọ́bà ẹ̀dà ṣe lófin nasaraniya èyí ṣe ẹ̀sìn tálọ́bà ẹ̀dà ṣe kíni tó ṣe lẹ́fin annabi Isa kò ṣẹ̀sìn nasara annabi Musa ò ṣẹ̀sìn yahudi oye bẹ́ẹ̀dẹ̀ ni annabi Ibrahim ohun gana kìí ṣe yahudi kìí dẹ̀ ṣe nasarani so bó ni nasara ṣe wá jẹ́ òfin látọ̀dọ̀ Allah bá dẹ́dà ẹkàn wá ya láìmọ̀kan kalẹ̀ so ẹkàn wá ṣe kí ní ẹkàn wá ya láìmọ̀kan kalẹ̀ li kullin ja'alna minkum shir'atan wa minhaja so ìkọ̀ọ̀kanú gbogbo yín láti ṣe ṣíráà fún àti ṣe òfin fún wa minhaja tó jọ́nà tí ó tọ́ kí ní ìtumọ̀ àyà yìí so that is ìkọ̀ọ̀kanú tírà ta sọ kalẹ̀ at-Tawrah ó ní tọ́lọ̀bà ẹ̀dà ṣe lófin nínú rẹ̀ al-Injil ó ní tọ́lọ̀bà ẹ̀dà ṣe lófin nínú rẹ̀ bẹ́ẹ̀dẹ̀ ní ó dẹ̀ nírú ojú ọ̀nà tọ́lọ̀bà ẹ̀dà ní kí wọ́n tọ̀ nínú rẹ̀ oye kò sí nínú rẹ̀ pé kí wọ́n tọ̀ ojú ọ̀nà Yahudi àbí Nasraniya kò sí ń bẹ̀ oye báyìí ẹ̀hẹ́n tọ̀ nínú tọ́lọ̀bà ẹ̀dà lákalẹ̀ nínú Injil àti Tawrah pé kí wọ́n tọ̀ òun ni àwọn ọmọ Israẹli ò padà tọ̀ mọ́ lẹ́yìn Musa àti Isa tí Allọ́bà ẹ̀dà fi ń sọ fún Ànábì nínú Suratul Ma'idah yìí bákan náà mo rò pé verse 60 kìíní kan so nínú Suratul Ma'idah yìí bákan náà ni Allọ́bà ẹ̀dà ti ń sọ fún Ànábì pé kul ya ahlal kitab máa sọ fún wọn pé ẹ̀yin tá fún ní tírà lastum ala shay'in hatta tuqimu at-Tawrah sí ní orí ìmànà òun náà ni aya 68 kul ya ahlal kitab ẹ̀yin tá fún ní tírà lastum ala shay'in àwọn oní ahlul kitabu náà àwọn Yahudi àti Nasara tí wọ́n sọ pé àwọn ń tẹ̀lé Tawrah àti Injil Allọ́bà ẹ̀dà sọ fún wọn pé wọ́n sí ní orí ojú ọ̀nà hatta tuqimu at-Tawrata wal Injil àfìgbàtẹ́ bá tó dá Tawrah àti Injil padà sí bó ṣe wà kankan tó ń túmọ̀ sí wípé shir'atan wa minhaja tí Allọ́bà ẹ̀dà ti ṣe tí wà nínú Tawrah àti Injili tó fi rán Nabi Musa àti Isa àwọn Yahuda àti Nasara wọ́n ti complicated wọ́n ti yí padà wọ́n ti tọwọ́bọ̀ wọ́n ti ṣe bó ṣe wù wọ́n so kìí ṣe bí Allọ́bà ẹ̀dà ṣe sọ̀kalẹ̀ bó ṣe sọ̀kalẹ̀ ni wọ́n ṣe gbé mọ́ so wọ́n ti yí tí ń bẹ nínú ẹ̀ padà Allọ́bà ẹ̀dà wá sọ pé wọ́n gbọ́dọ̀ dá padà sí bó ṣe wà láti fi wà lórí ojú ọ̀nà kò sì sí wọ́n ṣe dá padà sí bó ṣe wà àyàfi kí wọ́n gbà ipé Ànábì sallallahu alaihi wa alihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni látọ̀dọ̀ Allọ́bà ẹ̀dà òun sì ní gbẹ̀yìn àwọn òjíṣẹ́ gẹ́gẹ́ bí Allọ́bà ẹ̀dà ṣe sọ̀kalẹ̀ sínú Tawrah àti Injil ọ̀hún kankan náà ẹkàn mọ̀ mú àyà ẹ̀dá ẹ̀lẹ́kọ̀ọ́ pẹ̀lú Allọ́bà ẹ̀dà àti ẹ̀sìn rẹ̀ ẹkàn mọ̀ mú àyà ẹ̀mọ̀ sọ̀sọ́kúsọ tẹ́ kẹ́kọ̀ọ́ tẹ́ mọ̀ di kullin ja'alna minkum shir'atan wa minhaja gbogbo Ọlọ́run bá ṣe ọ̀nà fún kìrìsìtẹ́nì lè máa sọ ẹ̀yọ́ olódo gan sincerely speaking ẹ̀yà aláìmọ̀kan gan tẹ́ bá ríyàn sọ fún yàwó yìí tíjọ́ àti sọrú rẹ̀ fún yàn ká mọ́ pàrọ̀ ẹ̀yọ́ olódo ṣe ń táyà ń sọnù láwọn Yahuda àti Nasara sí pé wọ́n ti yí tí ń bẹ nínú Tawrah àti Injil wọn wọ̀nyí wọ́n ti yí padà sí ìfẹ́nú tí wọ́n ṣe èyí tí wọ́n yí padà yìí ni ó wà jẹ́ shir'atan wa minhaja Allọ́bà ẹ̀dà ń sọ pé li kullin ja'alna minkum shir'atan wa minhaja káì Allahul musta'an wa alayhi tukla ẹ máa gbọ́ ẹ̀dàpọ̀ ẹ̀yọ́ ọmọ ìyá mi tẹ́ bá wà lórí afẹ́fẹ́ ẹ bá mi ṣí àrẹ dáadáa lórí pé ọ̀rọ̀ àwọn ọmọ ìyá wa tán pera wọn lálùsùn náà jà máa ọ̀rọ̀ wọn bọ̀ tàgà ní ti ẹ máa wò mí nínú wọn bíi pé wọn gbádùn kí ló kan Súfì pẹ̀lú kírísítẹ́nì kí ló pa kírísítẹ́nì pọ̀ mọ́ Súfì. tọ́ alájọ́ alágbára omi ìrísí yín àti ìrísí àwọn ahlu sunnah èwo ni ó jọ mọ́ pé ààrẹ ń ṣe nínú wọn
as in ìrísí yín àti ìrísí àwọn ahlu sunnah èwo ló jọ pé ẹni tí àwọn òyò ó ń ṣàárẹ̀ ó ń bùkátà sí ìwòsàn àti ìtọ́jú so nínú ẹ̀yin àti ahlu sunnah ta ni ìrísí rẹ̀ jọ bẹ́ẹ̀ ta ni ìrísí rẹ̀ rí bẹ́ẹ̀ nínú ẹ̀yin àti àwọn ahlu sunnah so ta ni ìrísí rẹ̀ jọ pé àárẹ̀ ń ṣe nínú ẹ̀yin àtàwọn ahlu sunnah ká má sọ jù báwọn lọ fún ìbéèrè ni kálukú ń bá tiẹ̀ lọ kí ló kan kìrìsìtẹ́nì pẹ̀lú alásàlátù pẹ̀lú sófì wọ́n jọ dàgbò sọ tí ń ṣe yín ẹlẹ́gbẹ́ àtìlá ọgbà ìfẹ́ sọ̀rọ̀ tí ò dá so ẹ sọ́ra yín gan ẹ máa ń tẹ́ sọ. ẹ̀sọ́ ń tẹ́fẹ́ sọ ẹ̀sọ́ jáde èsì ń bẹ fún yín ohun tí ń gbénu yín tẹ́fẹ́ wíyùn ẹ wí jáde ẹ má pa á mọ́ èsì ń bẹ fún yín á fún yín ní èsì rẹ̀ tẹ́ bá bùkátà sí èsì lórí rẹ̀ so óyé ipe ẹ̀fẹ́ sọ in tí ò dá lágo mélòó àwọn in tí ò dá tẹ́ẹ̀ ti ń sọ bọ̀ látọdún yìí àwọn ohun tí ò dá tí ẹ̀ ti ń wí bọ̀ láti ọdún yìí oní ilẹ̀ ẹ̀ṣẹ̀ wá mọ̀ ipe ẹ̀fẹ́ sọ ohun tí ò dá ẹ̀ẹ̀sọ́ tí ń bẹ nínú yín kó má bà kínú yín má bà àrà ní tí ń bẹ nínú yín ẹ̀sọ́ jáde kó má bà má yà yín gbẹ́ kó má bà má dàbí àgúnmu jẹ̀díjẹ̀dí nínú yín tí ó má yà yín gbẹ́ wí jáde fa so tọ́rọ̀ bá ń gbé nú èèyàn máa ń sọ síta ni óyé ẹ wí jáde kó má bà fa inú rúnrún fún yín kò yá àbí tọ́yọ̀ torí pé ẹ̀sìn méjèèjì ló lálébù ẹ̀sìn Islam ó lálébù tiẹ̀ ẹgbọ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹjẹ́ ń dá padà tó jẹ́ pé a lè lò mọ́ kálukú ń bá tiẹ̀ lọ kí ló kan kìrìsìtẹ́nì pẹ̀lú alásàlátù pẹ̀lú sófì wọ́n jọ dàgbò sọ tí ń ṣe yín ẹlẹ́gbẹ́ àtìlá ọgbà ìfẹ́ sọ̀rọ̀ tí ò dá so ẹ sọ́ra yín gan ẹ máa ń tẹ́ sọ torí pé ẹ̀sìn méjèèjì ló lálébù ẹgbọ́ ẹ̀sìn Islam ó lálébù tiẹ̀ ẹgbọ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì ó lálébù tiẹ̀ ẹgbọ́ ọ̀tá Ọlọ́run tẹ́ẹ̀bá kẹ́kọ̀ọ́ ẹ sì gbẹnu dákẹ́ tẹ́ẹ̀bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ sì gbẹnu dákẹ́ ẹ pa ẹnu yín mọ́ kẹ́ má sọ̀rọ̀ ẹgbọ́n tọ́ta Ọlọ́run wí ẹ̀sìn méjèèjì ló lálébù tiẹ̀ Islam lálébù tiẹ̀ kìrìsìtẹ́nì lálébù tiẹ̀ subhanallah ẹ̀sìn Islam tallaba ẹ̀dà fi ránwọ̀ òjíṣẹ́ rẹ̀ wallahi al'azim kò lálébù ẹ̀sìn tawhid tallaba ẹ̀dà fi ránwọ̀ òjíṣẹ́ rẹ̀ pátápátá wallahi al'azim kò ní àlébù kankan ẹ̀sìn la ilaha illallah kò ní àlébù kankan so ẹ̀sìn tallaba ẹ̀dà tó gbé lárugẹ tó fi rán gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ tallaba ẹ̀dà tó fi ń sọ lórí annabi Ibrahim aleyhisselam ipé ìlànà tá annabi Ibrahim tọ̀ yíò ní islamu yíò tó makanga kúrò níbi ìṣẹ́bọ̀ pẹ̀lú allọ́bà ẹ̀dà yíò àti àlébù òun ní kẹ́yìn náà tọ̀ bal millata Ibrahim hanifa wa ma kana minal mushrikin kai ẹ̀sìn Ibrahimu tó yá sí wípé ó tẹ̀lé tó yá sí wípé ó bọ́pá bọ́sẹ̀ kó ń bí ẹbọ ṣíṣe òun ní kẹ́yìn náà tọ̀ tí ó dẹ̀ sí nínú àwọn ẹlẹ́bọ ẹ̀sìn Islam ò lálébù ẹ̀yin nìkan ṣe nínú ọpọlọ tẹ́ẹ̀mọ́ tí ń ṣe yín ẹ̀yin ni àárẹ̀ ń ṣe ẹ̀yin lẹ gbádùn ẹ̀yin ni ìdààmú bá ìgbésí ayé yín ẹ̀yin ni wàhálà bá ìgbésí ayé yín ẹ̀yin ni ìfòòró àti ìfòyà àìnífọ̀kànbalẹ̀ bá ìgbésí ayé yín tẹ́ẹ̀mọ́ tẹ́ ń ṣe tẹ́ẹ̀fì ròyìn pé bóyá Islam lálébù ẹ̀yin ni ìṣẹ̀mí yín ní àlébù tẹ́ẹ̀fì ń ròyìn pé bóyá Islam ló ní àlébù yìí ẹ̀yin ni wàhálà ń ṣe náà ṣe Allah bá yẹ́dà ó fi islamu sínú náà jọ mẹ́dà kìyàmà ní Allah bá yẹ́dà ò ní fi islamu sínú náà so ẹ̀yin lẹ́wọ̀ náà tẹ́ bá ṣe islamu bó ṣe ẹkẹ́ bó ṣe yẹ gẹ́gẹ́ bí Allah bá yẹ́dà ṣe pàyín láṣẹ ẹ̀yin lẹ́ni àlébù pẹ̀lú wípé ẹ̀tẹ̀lé ìtọ́lọ̀wọ́n bá ṣe lófin nínú islamu ọ̀hún bó ṣe yẹ ẹ̀yin lẹ́ni ìdààmú wàhálà ìfòòró àìfọkànbalẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba pẹ̀lú wípé ẹ ṣe islamu ọ̀hún bọ́lọ́run bá ṣe sọ pé kẹ́ ẹ ṣe àmọ́ pé islam ní àlébù tí ẹ̀ wallahi fakẹ́lmẹ́tò kúfùr gbólóhùn kúfùrù ni gbólóhùn kúfùrù ni tó yá sí pé yakhruju sahibuha biha min dinil islam tó yá sí pé ẹni tó bá sọ a máa jáde kúrò nínú islam pẹ̀lú ẹ̀ islam lálébù wal iyadhu billah islam tọ́lọ́run bá fi rán nabi Nuh
islam tọ́lọ́run bá fi rán annabi Lut, islam tọ́lọ́run bá fi rán annabi Ibrahim, islam tọ́lọ́run bá fi rán annabi Ismail, islam tọ́lọ́run bá fi rán annabi Musa, islam tọ́lọ́run bá fi rán annabi Isa, islam tọ́lọ́run bá gbélé annabi wa Muhammad sallallahu lọ́wọ́ ipé kó wá sọ̀rọ̀ ń parẹ̀ nígbẹ̀yìn òun ló lálébù. Nǹkan ṣe yín wallahi alazim, nǹkan bá yín gan, nǹkan ṣe kí nǹkan bá yín gan. Wọ́n sì ti kìlọ̀ fún yín wípé àwọn alùsùnnà fa, àwọn sàlàfíà fa, tó bá já sí wípé ìtakò wọn lẹ fẹ́ máa ṣe, tó bá sí pé sàlàfíà lẹ fẹ́ máa takò, kò sí kéèyàn máa sọ ọ̀rọ̀ ẹbọ lẹ́nu, torí yóò ṣe ọ́ débi pé kó o sọ èyí tó fi padà di ọ̀tá Ọlọ́run ọba tán yányán, ó wí èyí tó já sí wípé ó fi padà forí jágbọ́n tán yányán. Ara ìsọkúsọ yín tẹ̀ máa ń sọ tó sọ̀yàn di kèfèrí náà ni. Ìsìláàmù lálébù, ìsìláàmù lè lálébù ní ìsìláàmù tán lọ́bàá ẹ̀dà sọ pé al-yawma akmaltu lakum dinakum, òní yìí mo ti parí ẹ̀sìn yín fún yín. Ọlọ́run bá ti parí ẹ̀, ó ti sílẹ̀, kò sí nǹkan kan tó lè wọ́ ní àlébù. So ìwọ tó o bá kàn sọ pé o jẹ́ mùsùlùmí, ìwọ làgbá kò lè máa ṣe lẹ́kọ̀ọ́ kan pẹ̀lú pé bóyá o fẹ́ máa tẹ̀lé ìfẹ́nú, o fẹ́ máa mú fẹ́nú, o fẹ́ máa wá bídíà, o fẹ́ máa wá ìtàn lọ́bàá ẹ̀dà òṣèlógún fún ẹ, ìwọ ló lè máa kó bára rẹ báwọn. Àmọ́ pé ó wà kó bá ìsìláàmù, ìsìláàmù ò ní ó lè kó bá ìsìláàmù náà, ẹ̀sìn Ọlọ́run ọba ní náà, òun ni ó gbéga náà, ó yé báyìí, ẹ̀sìn Ọlọ́run ọba nífa lè kó bá, kò lè lálébù, torí Ọlọ́run ọba ti perfect ẹ̀, wa atmamtu alaykum ni'mati, òun sì ti parí ìdẹ̀ra rẹ̀ lé wa lórí. ayyatu ni'ma al-islam, òun náà ni islamu, òun ni ni'ma tó lágbára jù, òun ni ni'ma tó tóbi jù. Al-islam akbaru ni'am wa a'zamuha, al-islamu ló tóbi jù nínú ìdẹ̀ra tálọ́bà ẹ̀dà bá ṣe fún yàn. So wa raditu lakum al-islam dina, mo dẹ̀ yọ́nú sí islamu lẹ́sìn fún yín. Ṣé ohun tẹ́ ń sọ fún wa ní pé allọ́bà ẹ̀dà yọ́nú sí islamu tó lálébù fún wa? Olódo, àwọ oníyà nígbò ká pẹ̀rú yín lólódò, kò sí tó kàn wá pẹ̀lú ẹnìyàn ká àwọ ojú ẹnìkan kan bí ọ̀rọ̀ táwà ń sọ, kò sí tó kàn wá pẹ̀lú tẹ́nìkan bá ń sọ, àwa ń wí tiwa ní pẹ̀lú ẹ̀rí á sì mọ́ bá tiwa lọ. Alájẹ́ alágbára omi, ṣe ń tẹ́ ń sọ ní pé wa raditu lakum al-islam dina, tọ́lọ́bà ẹ̀dà sọ pé òun yọ́nú sí ìsìláàmù fún wa. In tẹ́ ń sọ ní pé ẹ̀sìn tó lálébù ni allọ́bà ẹ̀dà yọ́nú sí. Allọ́bà ẹ̀dà yọ́nú sí ẹ̀sìn tó lálébù. In tẹ́ ń sọ ní pé ẹ̀sìn islamu tọ́lọ̀wọ̀n ọba tó àpọ́ìntì pé ẹ̀sìn tí gbogbo ẹ̀dá gbọdọ̀ ṣe ni, ṣe ẹ̀sìn tó lálébù nǹkan àlébù lọ́lọ́wọ̀n ọba sọ pé kí gbogbo àwọn èèyàn ṣe. Nǹkan ti ṣe yín wallahi alazim, ẹ̀ẹ̀kan ma ní allọ́bà ẹ̀dà ó jẹ́ kẹ́ tètè rí. So allọ́bà ẹ̀dà ó sì tètè jẹ́ kẹ́ rí oògùn tí ó, allọ́bà ẹ̀dà ó tètè ṣe oògùn àìsàn tí ń bẹ lára yín, torí àìsàn náà lágbára pọ̀. Àìsàn náà ó lágbára pọ̀. So àìsàn náà ó lágbára pọ̀, àìsàn náà ó ṣe kí ni ó ní àgbà, àìsàn tí ń ṣe yìí ó lágbára gan ni ó ká mọ́ parọ́, kódà ó tayọ tẹ́yàn lè máa fẹ́nu rò. So tó bá fẹ́ tírètì yín, wọ́n dìdí gbé yín lọ síbi tí wọ́n ti wò yín sàn ní kí wọ́n yẹ̀ yín wò dáadáa, kìí ṣe pé kí wọ́n lọ máa fẹ́nu sọ fún àwọn dókítà ìpẹ́tọ̀ nǹkan báyìí máa ń ṣe alájà alágbára omi, wọ́n gbé yín lọ síbẹ̀ ní kí wọ́n yẹ̀ yín wò, ẹwù ẹ̀wọ̀n wà gbé wọn wá ẹwù wọn dáadáa, tí nǹkan ò máa ṣe wọ́n kà máa lọ máa fẹnu sọ fáwọn dókítà ìpé tọ̀ nǹkan máa sí wọn nǹkan kàbẹ̀, dókítà lè máa gẹ̀ẹ́ta, àmọ́ tó bá gbé yín lọ tẹ́yìn wà tẹ́wà físíkà níbẹ̀, dókítà ó mọ̀ ibi tó lè tọwọ́ bọ̀ nínú agbárí pé ibo ni problem ọ̀hún wà, ibo ni ìṣòro náà wà, ibo ni wàhálà ọ̀hún wà nínú agbárí ẹni yà bí nínú ara ẹni. Nǹkan ṣe yín wallahi alazim, nǹkan ṣe yín gan. Ìsìláàmù ní àlébù, àlébù, ìsìláàmù ní àlébù, ìsìláàmù ní àlébù tiẹ̀, kìrìsìtẹ́nì lálébù tiẹ̀, abẹ́ẹ̀rí nǹkan, abẹ́ẹ̀rí nǹkan. Ìsìláàmù ní àlébù tiẹ̀, kìrìsìtẹ́nì ní àlébù tiẹ̀, ìsìláàmù ní àlébù tiẹ̀, kìrìsìtẹ́nì ní àlébù tiẹ̀. Subhanallah, 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 la ilaha illallah, subhanallah, 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 subhanallah. Tọ́ ìwọ Ọlọ́run, àwọ òtọ́ ẹrú tí ó sọrú rẹ o, àwọ òtọ́ ẹrú tí ó wírú rẹ o, ìwọ Ọlọ́run dákun má fi irú àwọn wọ̀nyí ìfìyà jẹ wá o, má fi irú àwọn wọ̀nyí ìfìyà jẹ wá o, àwọ lọ́wọ́ sí tí wọ́n ń sọ o, àwọ òtọ́ ẹrú tí ó rí ìwọ Ọlọ́run bá fi hàn àbí tí ó kọ ọ̀rọ̀ sí ìwọ Ọlọ́run bá lẹ́nu ṣàánú wa o, ibi táwa náà bá kù sí táa mọ̀ tó mà, ìwọ Ọlọ́run bá mọ́ṣà tún wa ṣe ń bẹ̀ kó tún àwọn náà ṣe. Ó mà ga o. Tọ́ allọ́bà ẹ̀dà ọkùnrin lọ yóò ràn yín lọ́wọ́, allọ́bà ẹ̀dà ó fi yín mọ́nà,
Allah bá yẹ́dà yóò tọ́ yín sọ́nà, Allah bá yẹ́dà yóò jẹ́ kẹ́ gbódòdó yédé. Allamaka Allahu rushdak. Allah bá yẹ́dà yóò fi ìmọ̀nà yín, yóò fi ìmọ̀ yín, yóò jẹ́ kẹ́ mọ̀ tí ń jẹ́ ojú ọ̀nà kankan. Torí ká má pàrọ̀, nǹkan bá yín gan, nǹkan ṣe yín gan, nǹkan ṣe yín ká má pàrọ̀. So kai wallahi ó sì bàyàn nú jẹ́ fún yín débi pé ó sì lè pààyàn lẹ́kún fún yín fà. Ó lè pààyàn lẹ́kún fún yín fà. Ó lè pààyàn lẹ́kún fún yín fà. Ìsìláàmù ní àléébù. Ìsìláàmù ní àléébù. Tí ìsìláàmù bá ní àléébù kò sí tó dánú ìgbésí ayé yín mánu. Nǹkan kan ò dá nínú ìgbésí ayé yín látòkè délẹ̀ wallahi láàrín. So in kana lil islami aibun fala khayra fi hayatik. Tí ìsìláàmù bá lè ní àléébù alájà alágbára omi kò sí oore kankan nínú ìṣẹ̀mí ayé yín, kò sí dáadáa kankan nínú ìṣẹ̀mí ayé yín. In kana lil islami aibun. Tí ìsìláàmù bá láléébù lóòtọ́. So káì ó mà ṣe o, ó mà ṣe o. Ó láwọn tí wọ́n dúró Ó mà wọ́n ṣe o. sìn gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe ní ká sìn. Ọlọ́run gan ẹ máa ń tẹ̀sọ̀ lórí pé ẹ̀sìn méjèèjì ló lálébù. Ẹ̀sìn Islam ó lálébù tiẹ̀, ẹ̀sìn kìrìsìtẹ́nì ó lálébù tiẹ̀. Ó láwọn tí wọ́n dúró. Ẹ gbọ́, ẹ̀sìn méjì náà ló láléébù tiẹ̀. Ẹ̀sìn Islamu ó láléébù tiẹ̀, ẹ̀sìn kìrìsìtẹ́nì ó láléébù tiẹ̀. Subhanallah. Tọ́ ẹ̀sìn tí ó láléébù Islamu tálọ́ bá yẹ́dà fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ kò láléébù. Ìwọ tó bá jẹ́ Mùsùlùmí, so gẹ́gẹ́ bí ẹ̀dá tó jẹ́, ìwọ ni ó lè kù síbì kan, àmọ́ Islamu ò kù síbì kankan. Allah bá yẹ́dà ti parí Islamu yìí fún wa. Allah bá yẹ́dà ti ṣe Islamu yìí ní ẹ̀sìn tó dáa jù fún wa wallahi alazim. Ìwọ Mùsùlùmí, ìwọ ló lè kù síbì kan. Allah bá yẹ́dà kó tún gbogbo wa ṣe níbi tá bá kù sí. Àmọ́ àwọn eléyìí wallahi ẹni ìsìn àwọn eléyìí ò sí lójọ́ náà àti aláwọn alágbára omi. Allah bá yẹ́dà ó tọ́ wọn sọ́nà. Tí wọ́n ń sìn gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe ní ká sìn. Ọlọ́run ò sọ fún wa pàtó pé kìrìsìtẹ́nì ó wọná, ẹ̀yin lẹ ń wọ́ọ̀kù iná fún. Ẹgbọ́ aláìmọ̀kan wọ́n ní Ọlọ́run bó sọ fún wa pàtó pé kìrìsìtẹ́nì ó wọná, ipé ẹ̀yin lẹ ń wọ́ọ̀kì iná fún wọn. Ẹyọ olódòónù, ẹyọ aláìmọ̀kan nìyẹn, ẹ̀yin lẹ ń wọ́ọ̀kì iná fún wọn. Ìgbà tí Allah bá yẹ́dà ń sọ fún wa nínú Qur'anul Karim ìpé wa man yushrik billah, wa man yushrik billah, ẹni bá fi lè mú orogún kún Allahu subhanahu wa ta'ala faqad harrama Allahu alayhi aljanna. Allah bá dẹ́dà ti ṣe aljanna ní èèwọ̀ fún. Faqad harrama Allahu alayhi aljanna. Allah bá dẹ́dà ti ṣe aljanna léèwọ̀ fún ẹni tó bá mú orogún kún. Wa ma'wa'un nar. Ibi tí ó ṣẹ́rí padà sí láti lọ gbé òun náà ní iná jahannama. Wa ma lidh-dhalimina min ansar. Àwọn alábòsíyàn, that is àwọn ẹlẹ́bọ kèfèríyàn, wọn ní alárànṣe kankan lọ́dọ̀ Ọlọ́run Ọba. Ẹ sọ fún mi, àwọn ẹni tí wọ́n ń sọ pé mẹ́ta lọ́kan lọ́lọ́run, ṣé wọ́n ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ni àbí wọ́n ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run? Laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha. Àwọn ẹni tí wọ́n sọ pé mẹ́ta lọ́kan ni Ọlọ́run Ọba, wọ́n ti ṣe kèfèrí. Ibo ni ìṣẹ́rí padà àwọn kèfèrí lọ́dọ̀ Allah bá dẹ́dà tí wọ́n bá kú lórí rẹ̀? Ibo ni ibù padà sí? Ma masirul kafirin immatu ala kufrihim. Ibo ni ìpadà sí àwọn kèfèrí tí wọ́n bá kú sórí kèfèrí wọn? Ibo ni ìpadà sí wọn lọ́dọ̀ Allah bá dẹ́dà? Ajannatun amnar. Ṣé aljanna ni àbíná? Laqad kafara alladhina qalu inna Allaha huwal masihu ibnu Maryam. Àwọn ẹni tí wọ́n sọ ipé Ọlọ́run Ọba ni Al-Masih, Isa ọmọ Maryam, Allah bá yẹ́dà sọ ipé wọ́n ti ṣe kèfèrí. Ṣé àwọn Nasara ṣé wọ́n sọ ipé Ọlọ́run Ọba ni Isa àbí wọ́n sọ ipé Ọlọ́run Ọba ni Isa? Hatta àwọn Jehovah Witnesses tí wọ́n sọ ipé Annabi Isa ìṣe ọmọ Ọlọ́run, tó bá ti kan ọ̀rọ̀ pẹ̀lú wọn, a máa ń sọ fún wọn ipé ṣé lóòótọ́ ẹgbà ipá Annabi Isa ìṣe Ọlọ́run, àmọ́
ṣé ọmọ Ọlọ́run ọba ni àbọ́mọ Ọlọ́run ọba kọ́, wọ́n wá sọ pé ọmọ Ọlọ́run ọba náà wá sọ pé tẹ́ ń sọ fún wa ní pé Ọlọ́run ọba náà lòun náà nù. So èèyàn ló bí wa àbí bẹ́ẹ̀ kọ́, bí èèyàn ṣe bí wa kí la jẹ́ èèyàn, ẹranko tó bá bí ẹranko kí ni ó jẹ́, ẹranko náà ni ẹranko náà ó jẹ́, àlìjẹ̀nú tó bí àlìjẹ̀nú kí ni ó jẹ́, àlìjẹ̀nú náà ni ó bí àbí bẹ́ẹ̀ kọ́, ajá tó bí ajá kí ni ó jẹ́, ajá náà kọ́ ni ó bí àbí bẹ́ẹ̀ kọ́. Tọ́ tẹ́ ẹ bá ń sọ fún wa pé Ìsá ọmọ Ọlọ́run ọba ni ẹ̀yin Jehovah Witnesses yìí náà, that is ẹ̀yin náà ń fi rinlẹ̀ ipò ọmọ Ọlọ́run ọba náà ni Ìsá náà nù. So gbogbo yín náà lẹ́jọ́ nígbàgbọ́ pé Ọlọ́run ọba ni Ìsá. Àwọn ẹni tí wọ́n wá gbà pé Ọlọ́run ọba ni Ìsá, ẹ dákun, ṣé mùsùlùmí ni wọ́n àbí kèfèrí ni wọ́n? A ní ẹ̀ ní ẹ̀sìn ẹ̀mọ̀ kankan nípa ẹ̀sìn mùsùlùmí, wallahi alazim. Wa qalatil yahud Uzairun ibn Allah, àwọn Yahudi sọ pé Uzairu ọmọ Ọlọ́run ọba ni. Wa qalatil nasara, àwọn Nasara náà sọ pé Almasihu ibn Allah, wọ́n sọ pé Almasih ọmọ Ọlọ́run ọba ni. Wọ́n sọ pé kí ni? Almasih ọmọ Ọlọ́run ọba ni. Kò yé báyìí. Tọ́ ẹni bá sọ pé Ọlọ́run ọba bímọ, ṣé múmìnì ni àbí kéfèrí? So ẹni bá sọ pé Ọlọ́run ọba ṣe kí ni? Ó bímọ, ṣé múmìnì ni àbí kéfèrí? So ṣé múmìnì ló ń tọ̀hún ni àbí kéfèrí? Níbi tí ẹ̀ṣẹ̀ ìfi ọmọ ròyìn Ọlọ́run ọba, so níbi tó lágbára dé, níbi tó ṣe kí ni? Níbi tó lágbára dé, níbi tí ẹ̀ṣẹ̀ ìfi ọmọ ròyìn Allah bá dẹ́dà, níbi tó burú dé, ẹ máa gbọ́n tí Allah bá dẹ́dà sọ nípa rẹ̀ nínú Suratu Maryam. Allah bá dẹ́dà sọ pé wa qalu ittakhadha ar-rahman walada. Àwọn Nasara wọ́n ní Ọlọ́run ọba bímọ nínú Suratu Maryam lọ́wọ́ gbẹ̀yìn. Wa qalu ittakhadha ar-rahman walada, wọ́n ní Ọlọ́run ọba bímọ. Àwọn wo ni wọ́n sọ pé Ọlọ́run ọba bímọ? An-Nasara wal-Yahud. Nasara àti Yahudi ni wọ́n sọ pé Ọlọ́run ọba bímọ. Allah bẹ̀rẹ̀ sọ pé laqad ji'tum shay'an idda. Ẹgbọ́, laqad ji'tum shay'an idda. Ohun tó burú, ay shay'an munkara. Ohun tó burú jáì, nǹkan àbùkù jáì, ohun lẹ ti mú wáyìí, ohun tí ó dá tanyanya, ohun lẹ sọ yìí. Takadu samawatu, débi pé sánmà méjèèjì ó súnmọ́ yatafattarna minhu, kó ṣe kí ni? Kó lufo minhu min ma? Min qawlihim ittakhadha Allahu walada, níbi ọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ ipé Allah bá dẹ́dà bímọ, Ọlọ́run bá lọ́mọ. Sánmà sì fẹ́ lufo, ó fẹ́ já, sánmà sì fẹ́ ya látara ipé wọ́n ń sọ ipé Ọlọ́run bá bímọ. Kẹ́ẹ̀mọ ibi tí ó burú dé, ibi tó ní gravity dé, ìta burú yẹn kó sínú láti sọ ipé Ọlọ́run bá bímọ. Wa tanshaqqul ard, ilẹ̀ sì fẹ́ fàya látara rẹ̀. Wa takhirrul jibalu hadda, bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn àpáta òkè òkè wọ́n sì fẹ́ ṣe kí ni? Takhir, wọ́n sì fẹ́ wọlẹ̀ kí wọ́n fọ́ sí wẹ́wẹ́. An da'aw lirrahmani walada, ipe wọ́n pàpè mara ipé Ọlọ́run bá bímọ, ipe wọ́n ń sọ lẹ́nu wọn ipé Ọlọ́run bá bímọ, ipe wọ́n ń sọ ipé Uzair ọmọ Ọlọ́run bá ní, ìyẹn fún àwọn Yahudi, ipe wọ́n ń sọ ipé Ìsá ọmọ Ọlọ́run bá ní, ìyẹn fún àwọn Nasara. Allah bẹ̀rẹ̀ sọ ipé wa ma yanbaghi lirrahman, kò wá tọ́ fún Allah subhanahu wa ta'ala an yattakhidha walada, kó ní ọmọ àbí kó bí ọmọ. Allah bá yẹ́dà yìí bímọ. In kullu man fi samawati wal ard illa ati rahmani abida, bí kìí ṣe pé ay ma kullu ma fi samawati wal ard, gbogbo tí ń bẹ lórílẹ̀ ayé wọn jẹ́ nǹkankan, gbogbo tí ń bẹ ń sánmà wọn jẹ́ nǹkankan, àfi kó já sí wípé wọ́n padà lọ bọ́ọ̀lọ̀ wọn bá ní ẹrú jọ mẹ́dàl kìyàmà. Laqad ahsahum, Allah bá yẹ́dà ó kà wọ́n, wa addahum adda, ó dẹ́ kà wọ́n ní kíkà tó já sí wípé ó mọ nǹkan wọn. Wa kulluhum atihi yawmal qiyamati farda, ìkọ̀kan nù wọ́n padà sọ́dọ̀ Allah bá yẹ́dà jọ mẹ́dàl kìyàmà ní òun nìkan bó ṣe wá sáyé. So Allah bá yẹ́dà ní sọ ibi tí aburú ìfi ọmọ ròyìn ohun ibi tó lágbára dé. So káwọn kan wá máa sọ ipé Ọlọ́run bá bímọ, Ọlọ́run bá lọ́mọ. Allah bá yẹ́dà ọmọ rẹ̀ ní Ànábì Ìsá,
kéèyàn aláìmọ̀ kan wá jáde kẹwàá máa sọ pé ọlọ́run bó sọ pé kìrìsìtẹ́nì yóò wọná nǹkan kan bẹ́ àá ẹni bá fi ọmọ ròyìn ọlọ́run ọba kí ní ṣe ẹni bá fi ìyàwó ròyìn ọlọ́run ọba bí àwọn kátólíkì tí wọ́n sọ pé ìyàwó ọlọ́run ọba ni Mary kí ní ṣe ó nígbàgbọ́ sọ́lọ́run ọba ní àbúṣe kèfèrí pẹ̀lú ọlọ́bẹ̀ẹ́dà wa man kafara fama masiruhu ẹni bá wá ṣe kèfèrí ibo ní ìṣẹ́rí padà rẹ̀ aljanna àbí dey play ẹrù pàwádà ni ẹrù pé fíìmù ni wọ́n bá yín háàkì pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba yóò padà yé yín ọlọ́mọ wà jẹ́ ó pẹ́ jù kó tó yé yín ni o kẹ má dínú sàárè lọ mú tọ́ kẹsì má dọ́rùn lọ mú òdodo fún wọn èyí tó bá ṣe gẹ́gẹ́ bí àwọn tànà ó lè wà lìjánà ẹgbọ́ àbí wọ́n sọ pé kìrìsìtẹ́nì tó bá ṣe gẹ́gẹ́ bí tàwọn tànà yóò wà aljanna ta ni anábì wo ló ṣe kìrìsìtẹ́nì tó yájá sí pé àwọn ilé yóò wà ní ojú ọ̀nà láti ṣe bí tàwọn tànà ẹ kàn sọ anábì kan tó ṣe kìrìsìtẹ́nì àtà lánàbì Ìsá gan ṣé ó ṣe kìrìsìtẹ́nì lánàbì Ìsá ṣe so àwọn nàṣọ́rọ̀ àwọn gan náà jẹ́wọ́ yí pé anábì Ìsá yìí ṣe kìrìsìtẹ́nì àwọn náà jẹ́wọ́ rẹ̀ ṣé anábì Ìsá ni ó wá ṣe kìrìsìtẹ́nì tó wájá sí wípé àwọn nàṣọ́rọ̀ wà sọ wípé àwọn fẹ́ máa ṣe bí ti àwọn fẹ́ máa ṣe kìrìsìtẹ́nì bó ṣe ṣe ibo lànábì Ìsá ti kó àwọn èèyàn jọ tó pàtẹ́wọ́ in the morning, early in the morning, in the morning, dan 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 dan. Ibo lànábì Ìsá ti kó àwọn èèyàn jọ tó ṣe bẹ́ẹ̀ tó wájá sí pé àwọn ilé yóò wà sọ pé àwọn fẹ́ rin ojú ọ̀nà rẹ̀. Ibo lànábì Ìsá ti lùlù tó wà máa jó. Ibo lànábì Ìsá ti sọ pé bàbá òun lọ́lọ́run ọba àbóhun ọmọ ọlọ́run ọba àbóhun gbákejì ọlọ́run ọba. Ibo lànábì Ìsá ti sọ pé òun lágbára àti ṣe gbogbo nǹkan kò sí dèpòdépò tí wọ́n wà sọ pé àwọn fẹ́ máa tẹ̀lé ojú ọ̀nà so nínú ẹrù tí àwọn eléyìí dì sórí ànábì Ìsá òun ni Allah bẹ̀ẹ́dà fi ń sọ fún wa nínú Suratul Maida yìí pé tọ́ wa idh qala Allahu ya Isa ibn Maryama anta qulta linnasi ittakhidhuni wa ummiya ilahayn ìgbàtà Allah bẹ̀ẹ́dà sọ fún ànábì Ìsá alayhi salam àmì ìjọ́ mi dàlkíyàmà ilé yóò ṣẹlẹ̀ ipe ìrẹ Ìsá ọmọ Maryam a anta qulta linnas ǹjẹ́ ìrẹ ló sọ fún àwọn èèyàn ipe ittakhidhuni wa ummiya ilahayni min dunillah ẹ mú èmi àti ìyá mi ní ọlọ́run ọba yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala qala subhanak ó sọ pé mímọ́ rẹ̀ ìrẹ Allah bá dẹ́dà títóbi rẹ̀ ma yakunu li an aqula ma laysa li bihaqq kò lẹ́tọ̀ fún mi kí n sọ ohun tí mi ò lódodo lórí ohun tí èyí ṣe òdodo kò lẹ́tọ̀ fún mi kí n wí nítorí ìsọ ipé ọlọ́run ọba ní Ìsá òdodo kọ́ irọ́ ni kúfùrù ni ànábì Ìsá ò lè pàpè mọ́ra bẹ́ẹ̀ so ìsọ ipé ọlọ́run ọba ní ìyá Ìsá kúfùrù ni ànábì Ìsá ò lè pàpè mọ́ra bẹ́ẹ̀ so kúfùrù ni óyé báyìí so fún délé ìkò lẹ́tọ̀ fún ànábì Ìsá kó sọ ohun tí èyí ṣe òdodo nítorí òdodo lọ́lọ́run ọba rán ìpàpè mọ́ra ipọ́ ọlọ́run ọba lòun àbọ́lọ́run ọba nìyá rẹ̀ laysa bihaqq falaysa lahu an yad'u tilka ad-da'wa òdodo kọ́ kò dẹ̀ tọ́ fún kó ṣe kíní kó ṣe irú dáwà bẹ́ẹ̀ in kuntu qultuhu faqad alimta ká ní mo bá sọ ní ìwọ́lọ́wọ́n bó mọ̀ pé mo sọ ká ní mo bá sọ lóòtọ́ ta'lamu ma fi nafsi o mọ̀ tí ń bẹnu ẹ̀mí mi wala a'lamu ma fi nafsi kí mọ̀ tí ń bẹnu tí ẹ so fún délé yìí àwọn ẹni tí wọ́n sọ pé Ọlọ́run ọba ní Ìsá yẹn àwọn náà ní Ọlọ́run ọba ó máa béèrè lọ́wọ́ Ànábì Ìsá jọ́ mi dàlkíyàmà pé a anta qulta linnasi ittakhidhuni wa ummiya ilahayn ṣé rẹ̀ ló sọ pé káwọn èèyàn máa mú ìwà àti ìyá rẹ̀ lọ́lọ́run ọba ṣé wọ́n ló sọ fún wọn ṣé wọ́n ló wí fún wọn so ṣé wọ́n ló sọ fún wọn ìrà Ànábì Ìsá yóò sọ ìgbé rárá èmi kọ́ mú sọ fún wọn so ibon wá ti rí alọ́bẹ̀ẹ́dà ó wà fi fóònù yà yóò wà fi jẹ wọ́n jọ mílẹ̀ alkiyama so yóò fi àgbákóyà yóò fi jẹ wọ́n jọ mílẹ̀ alkiyama so gbogbo ẹ̀yin tán tẹ́ ń so papọ̀ mọ́ wọn
gbogbo ẹ̀yin náà tẹ́ ń so papọ̀ mọ́ wọn yìí ẹ̀yin náà ẹ ṣe kí ni ẹ rí ìyà tí yín náà jẹ nínú rẹ̀ níjọ́ mílà kìámà tẹ́ bá ṣe kí ni tẹ́ bá túbá so tẹ́ bá ṣe kí ni tẹ́ bá túbá ẹ̀yin náà ẹ rí ìyà tí yín náà jẹ ẹ rí ìyà tí yín náà jẹ nínú rẹ̀ tẹ́ bá ṣe kí ni tẹ́ bá túbá so bó wá ní àwọn wọ̀nyí ṣe wá lè jẹ́ ẹni tálọ́bà ẹ̀dà òkè tán bá kú lórí rẹ̀ ẹ̀yàn àfà alágbára omi alájà alágbára omi so wọn lè rí kẹ ọlọ́run ọba. kúlìjà alínàmíkó ṣìgá tàwọn ìyájà kálukú yín la fún ní òfin ìyẹn ní constitution àti ìlànà tẹ́ máa rìn ọlọ́ni ló ṣáà lẹ́jà hálàkún ummata wahidata tó bá wu òun ọlọ́run òun lè ṣe ní ìjọ ẹyọ kan jẹ́ ẹlẹ́sìn kan jẹ́mọ̀ sí ẹ̀sìn kan agbóyè ó wà ní ojú ọ̀nà kan ṣùgbọ́n ó wu èmi ọlọ́run ni mo ṣe ń bẹ̀ kí kálukú mọ̀ ṣe tiẹ̀ kìrìsìtẹ́nì máa wà mùsùlùmí máa wà òun náà ló sọ tàwórítà kalẹ̀ òun ló sọ ìjìlá kalẹ̀ abálẹ́ni tó ń ṣe bó ṣe ń ṣe àwọn nǹkan kan tí ò yé wa nígbà tó lọ ní wàmọ́ yẹ́pútà gígẹ́rà ìsìlámù dínà ẹ máa gbọ́ ẹ tó bá wà nǹkan míì láì gba àlàáfíà láàyè nínú ẹ̀sìn tó ń sìn pàláyé ìbálà mẹ́nu so bọ̀tí nígbà táwa máa tú àwa ní wàmọ́ yẹ́pútà gígẹ́rà ìsìlámù dínà ẹni tí ò bá ṣẹ̀sìn ní àtọ̀ sí ẹ̀sìn ìsìlámù pàláyé ìbálà mẹ́nu ọlọ́run ò sọ bẹ́ẹ̀. ẹ máa gbọ́ aláìmọ̀kan ẹ máa gbọ́ alágbàkú aláìmọ̀kan ìkọ̀ọ̀kan nínú yín la fún ní òfin ẹ jẹ́ ń dá padà kẹ́ gbọ́. ẹ máa tọ̀ ni ló ṣá ọlọ́run tó wá ní ìlúkúlìjà alínàmíkù ṣìdá tàwa bìnrin àjàpọ̀ ìkọ̀ọ̀kan nínú yín la fún ní òfin àti ìlànà ẹ máa tọ̀ ni ló ṣá tó bá wu òun lájà lókun mọ̀tá wà yí dàda òun ìbá ṣe yín ní ojú ọ̀nà kan ẹ bá ṣe ní bóyá kìrìsìtẹ́nì lẹ máa jẹ́ ni o bóyá mùsùlùmí lẹ máa jẹ́ ni ṣùgbọ́n wà lákìlì ìyàbùrú àfúnṣímọ́ àtàgùn mo fẹ́ dán yín wò nípa tí mo gbélé lọ́wọ́ ó jẹ́ kìrìsìtẹ́nì ṣe dáadáa tó bá ti bìlọ́ǹgì sí mùsùlùmí ṣe dáadáa má ṣe tiẹ̀ níṣe ti Boko Haram má ṣe tiẹ̀ ní. ẹgbọ́n àìmọ̀ kan tí aláàjì yìí sọ wa alaikum salam ẹgbọ́n àìmọ̀ kan tí aláàjì yìí sọ ipe aláàjì yìí sọ pé likullin ja'alna minkum shir'atan wa minhaja àti ṣàlàyé yẹn láti Suratul Maida kò mú ìtumọ̀ àìmọ̀kan tí aláàjì alágbára omi ń sọ oye báyìí oye nítorí ṣíra àti minhaji tallaba ẹ̀dà ṣe sínú Tawra àti Injil àwọn Yahuda àti Nasara wọ́n ti manipulate wọ́n dẹ̀ ti yí padà so tallaba ẹ̀dà ṣe sọ fún wa pé qul ya ahlal kitab lastum ala shay'in ma sọ fún ìpẹ́yìn ta fún ní tíra Yahuda àti Nasara ẹ̀ sí lórí ìmọ̀nà hatta tuqimu Tawrata wal Injil àfìgbàtẹ́bá tó àfẹ́ mú àfìgbàtẹ́bá tó fi tí ń bẹnu Tawra àti Injil tẹ́bá tó fi rinlẹ̀ gẹ́gẹ́ bí Allah bẹ̀ẹ́dà ṣe sọ kalẹ̀ fún yín so wa ma unzila ilaykum min rabbikum àtúntà Allah bẹ̀ẹ́dà sọ kalẹ̀ fún yín látọ̀dọ̀ rẹ̀ oye báyìí tó tọ́ yìí afá alájàlágbára omi wá ń sọ pé bó jẹ́ èèyàn tó bá yá sí pé kírísítẹ́nì ní bá ń ṣe tó bá yá sí pé kírísítẹ́nì lèèyàn bá ń ṣe ipe tó bá ṣe dáadáa tó bá lè máa ṣe dáadáa kó máa ṣe dáadáa ẹ dákun ṣe ẹ̀sìn kírísítẹ́nì dáa ẹ̀sìn pé mẹ́ta lọ́kan lọ́lọ́run ẹ̀sìn pé ànábì Ìsá ọlọ́run ni ẹ̀sìn pé ànábì Ìsá ọmọ ọlọ́run ni ẹ dákun dáadáa olódá ń bẹ̀ ẹ̀sìn pé ṣe bó ṣe wọ́ kò sí òfin tó dè wọ́n mọ́lẹ̀ ẹ dákun dáadáa ó ní bẹ́ẹ̀ ṣẹ́ẹ̀sìn tá ànábì Ìsá ṣe nìyẹn ni ṣẹ́ẹ̀sìn tá ànábì Musa ṣe nìyẹn ni ṣẹ́ẹ̀sìn tá ànábì Ibrahim ṣe nìyẹn ni ṣẹ́ẹ̀sìn tá ànábì Ismail ṣe nìyẹn ni dèpòdépò tó wájá sí wípé ó wà lẹ́tọ̀ọ́ kí ànábì ọ̀sọ́lẹ́mù ṣe waliyadhu billah wallahi al-azim kìí ṣẹ́sìn Allah bá dẹ́dà so ẹ̀sìn kìrìsìtẹ́nì ṣe ẹ̀sìn Allah bá dẹ́dà tọ́ alájẹ́ alágbára omi wọ́n sọ wípé ọ̀rọ̀ Allah bá dẹ́dà tọ́lọ́ bá dẹ́dà sọ wípé wa man yabtaghi ghayra al-islami dinan ipé kìí ṣe ìtumọ̀ rẹ̀ làwọn alùsùnnà ń tú ipé ìtumọ̀ wa man yabtaghi ghayra al-islami dinan ipé ìtumọ̀ rẹ̀ ní pé ẹni bá ń wá nǹkan míì yàtọ̀ sí àlàáfíà nínú ẹ̀sìn rẹ̀ tí ń ṣe wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu ẹni bá ń wá nǹkan mí yàtọ̀ sí àlàáfíà nínú ẹ̀sìn rẹ̀ tí ń ṣe ẹni bá ń wá nǹkan mí yàtọ̀ sí àlàáfíà nínú ẹ̀sìn rẹ̀ tí ń ṣe falan yuqbala minhu ọlọ́run bò ní gba
nǹkan míì tí ń wá lálàáfíà lọ́wọ́ rẹ̀ wa huwa fil akhirati minal khasirin yóò dẹ̀ wà nú àwọn ẹni òfúnjọ́ midal kiyama wallahi tí aláìmọ̀kan yìí tú sínú ẹ̀rá kù ṣe ìtumọ̀ ayánu ṣe ìtumọ̀ ayánu ọ̀yà kí wá ní ìtumọ̀ al-yawma akmaltu lakum dinakum òní yìí mo ti parí ẹ̀sìn yín fún yín ẹ̀sìn wọn Ọlọ́run bá parí fún wa kó máa jẹ́ ẹ̀sìn lórí gbogbo ọmọ ẹ̀dá Ádámà pátápátá tí wọ́n ṣe lásìkò ẹ̀sìn wo wa atmamtu alaykum ni'mati mo dẹ̀ parí ìdẹ̀ra mi lé yín lórí wa raditu lakum al-islam dina mo dẹ̀ yọ́nú sí ìsìláàmù fún yín ṣe ìsìláàmù yẹn ẹ mọ̀ pé pẹ̀lú ìtumọ̀ òfò tí alágbára omi fún àyà yẹn sìn so ó ń túmọ̀ pẹ̀lú ìtumọ̀ òfò tí alágbára omi fún àyà yẹn sìn kírísítẹ́nì lè jáde kó máa sọ pé wà máa yẹ̀tọ́ ìgẹ́rẹ́ ìsìláàmù dínà ẹni bá wá nǹkan mí yàtọ̀ sí àlàáfíà nú ẹ̀sìn rẹ̀ àwọn ń sin àlàáfíà là wọ́n wá nú ẹ̀sìn wa àlàáfíà là ń ṣe so àwọn nǹkan mí yàtọ̀ sí àlàáfíà tọ́ ṣe ìsìláàmù yun tí kírísítẹ́nì náà lè fi tó lè kílèmù pẹ̀lú ìtumọ̀ òṣì àìmọ̀kan yín tẹ́yìn gbé kalẹ̀ yìí ṣé òun ni Allah bá dẹ́dà sọ fún àwọn mùsùlùmí pé ṣóhun Allah bá dẹ́dà sọ fún ànábì pé wa raditu lakumul islama dina mo yọ́nú sí ìsìláàmù lẹ́sìn fún yín wa raditu lakumul islama dinan mo yọ́nú sí ìsìláàmù ní ẹ̀sìn fún yín mo yọ́nú sí ìsìláàmù kó máa jẹ́ ẹ̀sìn fún yín ẹ̀yin olódo gan o tẹ́bà ríyàn sọ fún yín so ẹ̀yin olódo gan o láwọn ẹni tí wọ́n ń pe mẹ́ta lọ́kan tí wọ́n ń pe ànábì Ìsá lọ́mọ Ọlọ́run tí wọ́n ń pe ànábì Ìsá lọ́lọ́run tí Allah bá yẹ́dà dẹ̀ ti jẹ́ kó yé wa nínú Qur'anul Karim pé ma kana li bashar kò tọ́ fún ẹ̀dá kankan tó jẹ́ alábàárà ẹran an yu'tiyahu Allahu al-kitaba wal-hukma wan-nubuwwa kí Allah bá yẹ́dà kó fún ní tírà kí Allah bá yẹ́dà kó fún ní ọgbọ́n láti fi ṣe kíni láti fi ṣàlàyé alẹ̀ fún tó yá sí wípé yóò tún lè máa fi ṣe àlàyé tírà tó sọ̀kalẹ̀ fún wan nubuwwa kálọ́bà ẹ̀dà tún wá fún ní ìjà nẹ́bì kò tọ́ fún ròyìn bẹ́ẹ̀ kó já sí wípé thumma yaqulu linnas kunu ibadan li min dunillah kò tọ́ fún ròyìn bẹ́ẹ̀ kó wá máa sọ fún àwọn èèyàn lẹ́yìn ìgbà tọ́lọ́run bá ṣe àdúró rẹ̀ yìí fún yín pé tọ́ ẹ jẹ́ ẹrú fún mi tẹ́ẹ̀mà jọ́sìn fún mi yàtọ̀ sí Allah bá dẹ́dà so fún délé yìí ànábì Ìsá kò sọ fún wọn pé kí wọ́n máa jọ́sìn fún òun kò sọ fún wọn pé kí wọ́n máa pè òun walakin kunu rabbaniyyin bima kuntum tu'allimuna al-kitaba wa bima kuntum tadrusun ẹ jẹ́ rabbaniyun àwọn olùmọ̀ bẹ̀rù Allah bá dẹ́dà àwọn olùmọ̀ ìpáyà Allah bá dẹ́dà pẹ̀lú tó já sí wípé ẹ̀ ń kọ́ àwọn èèyàn nínú ẹ̀kọ́ bẹ́ẹ̀dẹ̀ ni àtúntẹ́yìn náà ń kọ́ nínú ẹ̀kọ́ so àtúntẹ́yìn náà ṣe kí ni tẹ́ ń kọ́ nínú ẹ̀kọ́ so ibo ni ìbẹ̀rù Ọlọ́run bá ti ẹ̀wà nínú ẹ̀yin yìí náà ẹ̀jẹ́ ṣe káníkan mí bá ṣe lẹ́sì sí ìjẹ́ Rabbani àbá sọ pé ẹ̀jẹ́ yìí tó lẹ́sì sí dípò táwà fi sọ pé Rabbani ní ẹ̀rí nǹkan mọ́ àìmọ̀kan tẹ́ẹ̀kan ṣe fà tọ́ kálọ́bà ẹ̀dà sáré. àwọn oníjàgídíjàgan ṣe dáadáa mo fẹ́ tẹ̀ ẹ́ wò ní fọ́sítà bìkúlẹ̀ ẹ̀ráàtì ẹgbẹ́ wájú lọ síbi oore jílà lámàrí tí òkú jẹ̀míyà ọ̀dọ̀ Ọlọ́run ni àpadàbọ̀ sí báyìí náà bí òkú náà kó tó fi tata ilé fún náà tó kí ló wá kan mùsùlùmí èmi ò ní ṣàdúrà fún ẹgbẹ́ ọ̀run sábẹ́ ládùúrà tó ṣe fún. kí ló wá kan mùsùlùmí wọn ní ṣàdúrà fún ẹgbẹ́ ọ̀run ó kàn wọ́n ìgbà táwọn nǹkan lọ ń ṣàdúrà fún lórúkọ ìsìláàmù kò wá kan àwọn mùsùlùmí ìgbà táwọn nǹkan lọ ń ṣàdúrà fún lórúkọ ìsìláàmù lórúkọ àfà kò wá kan mùsùlùmí ṣé kò wá kan wọn so tẹ́yìn bá yà láìmọ̀kan àtolódo tẹ́ẹ̀dá kankan mọ̀ tẹ́ẹ̀gbẹ́nu dákẹ́ tẹ́ẹ̀gbẹ́nu yín sọ́hùn ṣé ó wá túmọ̀ sí pé àwọn ẹlòmíràn wà yà láìmọ̀kan olódo táwọn náà wà gbẹ́nu wọn sọ́hùn bẹ́yìn náà ṣe gbẹ́nu yín sọ́hùn lórí pé wọ́n lọ ń ṣàdúrà fẹ́ni tó jẹ́ kéfèrí so ń ka yín lára àbí pé wọ́n tako pé àwọn nǹkan lórúkọ ìsìláàmù wọn lọ ń ṣàdúrà fún ọmọ ìyá yín kéfèrí àbí ẹ má jẹ́ ó ka yín lára òfin Ọlọ́run wọn bá nù so wala tusalli ala ahadin mata minhum abada so òfin Allah bá dẹ́dà nìyẹn ẹni tó jẹ́ múnáfíkì ló sọ ilé ìkalẹ̀ fún ọbọ̀ wà lẹ́ni tó yá sí pé ó ti ẹ̀ fi kúfùrù ti ẹ̀ hàn tẹ́yẹnyán sí gbogbo ayé pé ẹ̀sìn tó ń ṣe rẹ̀ o ẹ̀sìn mẹ́ta lọ́kan lòun ṣe o kò ti ẹ̀ gbé pamọ́ so tọ̀ kí ló wá kan ẹ̀yin náà pẹ̀lú wípé àwọn kan fèsì lórí pé àwọn kan lọ ń ṣàdúrà fún lórúkọ ìsìláàmù kí ló kàn yín kí ni fìtínà yín gangan pẹ̀lú ẹ̀ kí ni wàhálà yín ọ̀nà wo ló ti kàn yín kí ló kàn yín
gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé kí ló kan àwọn eléyìí pẹ̀lú pé wọ́n ní ṣàdúrà fún kí ló wá kan ẹ̀yin náà pẹ̀lú igbin ọ̀run ọ̀hún kí ló kàn yín àbí nǹkan kan bẹ láàrin yín ni tí fi ń kan yín lára àfà alájà lágbára omi ṣé nǹkan kan bẹ láàrin ìbéèrè mò ń béèrè o ṣé nǹkan kan so yín pọ̀ lẹ́ẹ̀fí ń kanra báyìí ní fi ń bà yín nú jẹ́ báyìí ni tí nǹkan kan bá so yín pọ̀ ní kẹ́ sọ fáwọn èèyàn kẹ́ wí jáde iṣẹ́ wá ń dùn yín àbẹ́ láṣìírí kan lọ́wọ́ rẹ̀ ni tẹ́ẹ̀fẹ́kẹ́ nìkan mà ní fi ń kan yín lára ni ìbéèrè ni o kẹ́ wí jáde ká gbọ́ tọ́yì àwọn tó lọ ṣàdúrà fún ó pè wọn àwọn àyà mi wà nínú ẹgbọ́ àbí àwọn tó lọ ṣàdúrà fún ó pè wọn àwọn ẹni tí wọ́n jáde tí wọ́n wá takò wọn ó pè wọn náà ni ó pè Sheikhuna Abu Sufyan wọ́n ṣe jáde wá takò wọn náà ó pè Àfà Ẹlẹ́gbà ni wọ́n ṣe jáde wá takò wọn náà so kí wá ló kàn yín bẹ̀ kí ni pọ́blẹ́mù yín bẹ̀ kò yẹ kó máa ta yín lára náà kò yẹ kó máa bà yín nú jẹ́ náà so ó pè wọn ni wọ́n ṣe lọ ṣàdúrà fún àbí ó pè àwọn ẹni tí wọ́n wá fèsì lórí pé ìṣìnà ní tí wọ́n ṣe yẹn ó pè àwọn náà ni wọ́n ṣe wá sọ̀rọ̀ lórí ẹ̀nà ó jọ pè wọn ni náà kúrò jẹ́ pé nọ́ọ̀sì wà mọ̀sù tó jẹ́ pé a lè lò mọ́ tó jẹ́ nọ́ọ̀sì wà mọ̀sù ẹ̀yin náà lẹ́lẹ́ nígbà gbọ́ngbà nọ́ọ̀sì wà mọ̀sù so ẹ má máa wá fìtínà nínú àdìsí tẹ́lẹ̀ gbàgbọ́ ẹni ànábì sàlásálà ó nígbà tó máa kú ẹ̀wù rẹ̀ ó fi dógò fún Yẹ̀húdì tí ò bá bá wọn sọ̀rẹ́ ṣé yóò fẹ́ wẹ̀ dógò fún Yẹ̀húdì. ẹgbọ́ ara ìmọ̀ kan so ipe èèyàn ò mú Yẹ̀húdì àbí Nàsárà ní ọ̀rẹ́ ẹ̀sìn kò túmọ̀ sí wípé muamala nǹkan ayé ò lè wà ní wọn kò túmọ̀ sí wípé ìbáṣepọ̀ ayé ò lè wà ní wọn ókè mo fẹ́ rajà ókè mo fẹ́ rajà iye tí ń ta nǹkan mi iye tí ń níta ní nǹkan kan bẹ́ẹ̀ so eléyìí tó ní ṣe pẹ̀pẹ̀ lọ́rọ̀ ayé ni óyé so mùsùlùmí lè ra nǹkan lọ́wọ́ kèfèrí lè yá nǹkan lọ́wọ́ mùsùlùmí lè yá nǹkan lọ́wọ́ kèfèrí lè yá nǹkan lọ́wọ́ mùsùlùmí so eléyìí yàtọ̀ sí pé ẹ̀sìn wọn o kìí ṣẹ̀sìn ó yàtọ̀ sí wípé ìsìláàmù òun gangan lẹ́sìn ẹ̀ṣẹ́ wáyé aláìmọ̀ kan báyìí so annabi ó ra nǹkan lọ́wọ́ Yẹ̀húdí ọ̀hún ni náà so ó sì fi aṣọ rẹ̀ dógò so ìyẹn tí owó ní bíznẹ́sì ni èmi kan bí mo ṣe wáyé mò ń ra nǹkan lọ́wọ́ ẹni tó jẹ́ kèfèrí tí è ṣe mùsùlùmí wọ́n dẹ̀ rà lọ́wọ́ tèmi náà so owó nìyẹn Islam ò dẹ̀ ṣe ní èèwọ̀ ipé ká ṣe owó pẹ̀lú kíní pẹ̀lú ẹni tí è ṣe mùsùlùmí ìṣòwò pẹ̀lú wọn ò túmọ̀ sí wípé ọ̀rẹ́ ẹ̀sìn ni wọ́n so ẹ lọ kẹ́kọ̀ọ́ kẹfẹ́ àìmọ̀ kan lẹ̀ fàṣàlátù lẹ̀ ó sì wà látàrí sí pinnu kan Yẹ̀húdí wà Nàsárà ó lè yá àbẹ́dúdé lè fún mi náà so ṣé máa sọ pé ànábì yapa Kùránì ni kò yapa Kùránì ẹ̀yin lẹ́yà aláìmọ̀ kan ẹ jẹ́ àmọ́ ṣe làákàrè tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ nílùú ní nǹkan tó ń tàwọn èèyàn lára ẹ̀rọ silent mẹ́tò sí ní ìsìlámù lè mọ́rí ìtàríkù mọ́ láyà ní tí ìsìlámù èèyàn fi máa dúró déédéé tí ó kàn lóye máa dá sí èyí rí kémi wá. so kí ló kàn yín pẹ̀lú ìtẹ́yìn náà ń dá sí kílé tẹ́yìn náà ò ṣe ní min husni islamil marhi tarkuhu ma la ya'nihi ala nafsik kílé tẹ́ ẹ̀ ṣe fúnra yín kẹ́yìn náà gbẹnu yín sọ̀hún kẹ́ má sọ̀ kankan kẹ́ wò pé ókè kò sí tó kàn mí ó kẹ́ máa bá ti ń lọ kí ló dé tẹ́yìn ò ṣe kí ló dé tẹ́yìn náà ò dákẹ́ kí ló dé tẹ́yìn náà fi sọ̀rọ̀ kí ló dé tẹ́ fi jáde sọ̀rọ̀ kí ló dé tẹ́ fi jáde wí nǹkan kí ló kàn yín pẹ̀lú ẹ̀ ẹ̀yin náà ò ṣe gbẹ́nu yín sọ̀hún kẹ́ dákẹ́ ẹ̀yin náà ò ṣe min husni islamil marhi tarku ma la ní ìkẹgbẹ́nu sọ̀hún kẹfọ́n ọlẹ́rán kẹ́ẹ̀kan máa wòrán kẹ́ẹ̀kan ránjú máa wòrán ló bá tán ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀ ṣe ń dá sí ẹ̀ ṣe ń fẹnu sí so bẹ́yìn náà bá ṣe lè fẹnu sí náà lẹ́lòmí náà ṣe lè ṣe kíní ló ṣe lè fẹnu tí ẹ̀ náà sí ẹnìkan ò lè dákẹ́ fẹ́yìn oníbídà lórí afẹ́fẹ́. mo fẹ́ ṣàdúrà fún pé ọ̀run kí ló kàn mí bẹ̀ ẹ mo fẹ́ ṣàdúrà fún kí ni tí bá ti mọ̀ pé èèyàn kì í ṣe muslim ẹ gbàgbé ẹ nídìí àti ṣàdúrà fún ẹ̀dẹ̀ nídìí àti ṣépèlè. ta ló wá ṣépè fún egbin ọ̀run nínú àwọn àfáà tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ ta lẹni tó ṣépè fún àwọn kan sọ pé kì í ṣe mùsùlùmí ni kò lẹ́tọ̀ọ́ sí àdúrà àwa mùsùlùmí ló bá tán èwo ló gbé ṣépè nínú wọn èwo ló gbé ṣépè nínú wọn èwo ló láàánà rẹ̀ nínú wọn èwo ló gbé ṣépè nínú wọn ẹ kàn máa parọ́. ẹ̀wọ̀n gbà tí ìsìláàmù
Ọlárẹ̀wájú Adépọ̀jù ìsìláàmù rẹ̀ rú mi lójú nígbà tó kú mi ò lè ṣàdúrà fún mi ìdẹ̀lẹ̀ ṣépèlè because ìsìláàmù rẹ̀ rú mi lójú because àwọn ìsìláàmù tó join mi ò nígbàgbọ́ sí ìlànà àwọn tó join so ó rú mi lójú mi ò ṣàdúrà fún mi ṣépèlè àwọn kan dẹ̀ nígbà tí Ṣéhù Yúsúfù kọrin lọ́wọ́ ìkú àwọn kan náà ní àwọn ò lè ṣàdúrà fún so kò bẹ́ẹ̀ wọn nìyẹn kò sí wàhálà ń bẹ̀ ó dìgbà tá a bá pàdé wájú Ọlọ́run kí kálukú tó mọ n tó wọ̀n kò sí wàhálà ń bí ní téèyàn bá bìlọ́ǹgì sí kò bá ní Súfì tí Súfì bá kò lè ṣàdúrà fún kò bí ẹ̀ nìyẹn wàá dẹ̀ ọ̀rá ṣáìdì. irọ́ wàhálà wà ń bí ibi téèyàn bá bìlọ́ǹgì sí irú ibi téèyàn bá bìlọ́ǹgì sí ó dìtàmí irú wàhálà tí ń bẹ́ẹ̀ ìbìlọ́ǹgì sí Súfì aburú ni Súfì ṣe ẹ̀sìn tálọ́bà ẹ̀dà ní ká ṣe Islamu àti sunna òun allọ́bà ẹ̀dà ní ká tẹ̀lé kìtàbà àti sunna ojú ọ̀nà Allah tòjíṣẹ́ rẹ̀ òun allọ́bà ẹ̀dà pàwà láṣẹ ló bá parí oye so allọ́bà ẹ̀dà ò ní ká tẹ̀lé Súfì kò yé báyìí tọ́ so fún délé yìí so Súfì ìṣẹ́sìn tálọ́bà ẹ̀dà ní ká tẹ̀lé oye Christianity ní ẹ̀dà ìṣẹ́sìn Yahudi ìṣẹ́sìn oye Shia ìṣẹ́sìn oye tálọ́bà ẹ̀dà ní ká tẹ̀lé Tablighi ìṣẹ́sìn tálọ́bà ẹ̀dà ní ká tẹ̀lé so Ikhwanul Muslimun ìlànà wọn èyí ṣe ìlànà tálọ́bà ẹ̀dà ní ká tẹ̀lé tó jíṣẹ́ rẹ̀ ní ká tẹ̀lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìlànà Ash'ariyya ni Mu'tazila ni Maturidiyya ni èwo tún ni Murji'a ni gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ allọ́bà ẹ̀dà ò ní ká tẹ̀lé alkitabu wa sunna àti ìlànà àwọn sàábì rẹ̀ ló bá tán tọ́yì island ni ọ̀rọ̀ tàbí sàlásàlá sọ fún agbẹ́ min husni islam lè mari tàríkù mọ́láyà lè ń tẹ́ èèyàn fi dá ní ẹ̀sìn islam islam èèyàn fi pé pé ní tí ó kẹ́ mọ́dá sí so because mo ka ṣe Fọlárẹ̀wájú Adépọ̀jù àti Ẹgbẹ́ Ọ̀run lọ́dọ̀ tèmi èmi kà wọ́n sí lẹ́fù kan náà èkó sí tí Ẹgbẹ́ Ọ̀run fi yàtọ̀ sí Lárẹ̀wájú Adépọ̀jù but lọ́dọ̀ àwọn kan wọ́n rò pé òun náà ó ń praise Islam lọ́dọ̀ tí èmi ò bìlífù pé ṣe Lárẹ̀wájú Adépọ̀jù Islam rẹ̀ ò dúró déédéé lórí gbogbo ẹni tó bá lòun ṣe Islam tó bá ń tasẹ̀ àgẹ̀rẹ̀ kúrò níbi tọ́lọ́run wí Ọlọ́run náà ló sọ pé látàsókù ẹ lọ wo Suratu Al-An'am 108 látàsókù lẹ́dínà yaduna min dunillah àwọn nǹkan tí wọ́n ń ṣe lẹ́yìn Ọlọ́run ẹ má bú wọn ẹ fi wọn lẹ̀ bẹ́ẹ̀ ṣubú láà kẹ́ mọ̀ sún wọn débi pé náà bu Ọlọ́run bìgẹ́rì ilé mi ádìwà bìgẹ́rì ilé mi yóò wá dọ̀tà lẹ̀ láìsí jẹ́ pé ẹ̀yin ò mọ̀ pé ẹ̀ ń dá tí ò dálẹ̀ ẹ̀yin ò rò pé ẹ̀sìn lẹ́ ń gbé lárugẹ tó Ọlọ́run ní kàzálíkà báyìí sáyìí àná lè kó lè hó mọ̀ tí àmọ́ làwọn àwa la ṣe gbogbo iṣẹ́ lọ́sọ̀ fún gbogbo ìjọ súnmọ̀ ìlara bìí mẹ́rin yóò ọ̀dọ̀ Ọlọ́run ní kálukú ń padà lọ báyìí náà bí obì wọn kánú yàmọ̀lú náà ọ̀dọ̀ Ọlọ́run fún wa ní o pẹ̀lú iṣẹ́ tá a ṣe tó tí nǹkan bá dẹ̀ rúyàn lójú tó sì máa ń sọ fún àpàdà. alájà alágbára omi Allah bá dẹ́dá ò ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì lófin níbi kankan Allah subhanahu wa ta'ala lam yusharri' an-nasraniyya fi ayyin min al-kutub Allah bá yẹ́dà ò ṣe Christianity lófin nínú èyíkéyìí tíra tó gbáwájú hatta tíra tí ń bẹ lọ́wọ́ tí ń ṣe Qur'an al-Karim kò síbi tí Allah bá yẹ́dà ti ṣe Christianity lófin so èṣù òun ló gbé ságbárí wọn Allah bá yẹ́dà so nínú tó dẹ̀ nínú tí Allah bá yẹ́dà ti pè bùbú nú ìṣẹ̀mí ayé àwọn ọmọ ènìyàn ní pé so ó fún Ṣètánì ní ìgbàláyè láti já sí wípé so ó fún Ṣètánì ní ìgbàláyè láti já sí wípé kí Ṣètánì kó ṣe kí ni kó dá ọ̀rọ̀ rú mẹ́yàn kan tẹ́ẹ̀fẹ́ kan ṣe nínú ẹ̀dá ọlábẹ̀ẹ́dà ó fún ní ìgbàláyè kó dá ọ̀rọ̀ rú mẹ́yìn lójú so bí Ṣètánì ṣe ń dààmú yín tí ń dọ̀rọ̀ rú mẹ́yìn lójú tí ń ṣe ìsìnẹ́yìn lẹ́ṣọ́ fún yín yẹn so tí ń ọ̀pẹ́rẹ́tì ẹ̀mí yín àti agbárí yín tí ń sìn yín lọ́nà tí ń ṣe ní ẹ̀ṣọ́ fún yín tí ń jẹ́ kẹ́ máa rí bẹ́ẹ̀ ní pé ìlànà ni bẹ́ẹ̀ náà ló ṣe ṣe ìlànà àwọn kìrìsìtẹ́nì náà lẹ́ṣọ́ fún wọn tí ń jẹ́ kó máa rí bẹ́ẹ̀ ní pé ìmọ̀nà ni so nínú tálọ́bà ẹ̀dà ti ṣe ní ìgbàláyè fún mi kálọ́bà ẹ̀dà má jẹ́ kí Ṣètánì kápá tiwa ẹ̀yin tó ti kápá náà kálọ́bà ẹ̀dà kó tọ́ yín sọ́nà kẹ́jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ojú ọ̀nà Ṣètánì ní í ṣe ojú ọ̀nà
Oye bá ẹ̀hẹ́n. Àmọ́ kàdúrà ní tó bá mọ́ ní ọgbà mú. So ní tó bá rújú fílẹ̀. So nígbà tí ṣe Ọlárẹ̀wájú Adépọ̀jù mo di kílíà fúnra mi. Ẹ bá kò sódà mu kò kàn mí. Ìsìláàmù ṣe Ọlárẹ̀wájú Adépọ̀jù ó rú mi lójú. Mo categorize ṣe Ọlárẹ̀wájú Adépọ̀jù fún ìpín ọ̀run. So mi ì lè ṣàdúrà fún, mi ì lè ṣépèlé kó sára wà bẹ́ẹ̀. Olórin là méjèèjì, olórin ni wọ́n. Nígbà tó tún lòun ṣe ìsìláàmù náà láti tún plọ́ọ̀gì àwọn èèyàn, láti tún wọn fi plọ́ọ̀gì àwọn èèyàn gbà à ń ṣe wáàsí, à ń ṣe wàásù, à ń sọ̀rọ̀ Ọlọ́run. So ẹ tí ò bá kàn yín ẹ yé dá sí. Ẹ ní rí àwọn kìrìsìtẹ́nì láyé ká wá sọ pé kíní kan àwọn fẹ́ ṣe àdúrà lórúkọ Jésù fún ṣẹ́wà Adam Ọlọ́run kẹ́ wọn ó forí jìn wọn, ẹ ní rí láéláé. So tí pásítọ̀ tí wọn náà bá kú àbí ẹ ń tẹ́ mọ̀ wípé kìrìsìtẹ́nì ni bí akérúgbò ni bí asáráfò ni ẹ fi wọ́n lẹ̀, ẹ má ṣàdúrà fún wọn, ẹ má ṣe pèlè wọn. Torí pé àwọn nǹkan yẹn kò kàn yín. Ṣebí ń tí àwọn kan náà àwọn àfáà tí wọ́n jáde tí wọ́n wá sọ̀rọ̀ lé lórí, ṣebí òun náà lẹ́yìn náà ń sọ ní ìsìn pé kó kàn wọ́n. Ṣé àwọn alùsúnnà ni wọ́n lọ ń ṣàdúà fún ẹgbẹ́ ọ̀run ni àbí àwọn gíran kan bíi ti yín? Ṣebí àwọn aláìfẹ́ kan ṣe kan bíi ti yín náà wọ́n lọ ń ṣàdúà fún ẹgbẹ́ ọ̀run. Àwọn eléyìí lẹ́ẹ̀ṣẹ̀ ẹ̀dá ẹ̀ṣẹ̀ fídíò kẹma lálàsí wọn ipe kó kàn wọ́n, kò sí tó kan àwọn alùsúnnà pẹ̀lú eléyìí. Ìtàwọn alùsúnnà náà jáde wá sọ ní wípé kílẹ̀ lọ ń ṣàdúà fún ta ló rán yín, so kò ní ìdàdúà wa, kìí ṣe mùsùlùmí ọmọ ìyá wa, kìí ṣe mùsùlùmí ẹgbẹ́ wa, so àwọn èèyàn bí yíyùn tí wọ́n lọ ṣàdúà fún òun lẹ́mọ̀ bá sọ eléyìí, kò sí tó kàn wá pẹ̀lú eléyìí. Torí ìtàwà náà ń sọ náà nù wípé kò sí tó kàn mùsùlùmí pẹ̀lú irú kó èèyàn bẹ́ẹ̀, so kí ló kàn yìí? Iná lẹ́yìn náà ń sọ yìí nìsín, so iná lẹ́yìn náà ń wí yìí nìsín pé kó kàn wọ́n, ọ̀nà lẹ́yìn náà fi rinlẹ̀ ń bí nìsín pé kó kàn wọ́n. So ẹ máa wo nǹkan báyìí, ọ̀rọ̀ tẹ́ sọ ní bíbá yìí gan mọ́ wọ́n ń béèrè lọ́wọ́ ara mi nígbà tí mo gbọ́ tán láàárọ̀ yìí pé ṣé bàbá yìí ṣáàrẹ̀ ṣe bàbá yìí ni, torí ọ̀rọ̀ yún gan kò tiẹ̀ wá jọ mára wọn. Ẹ mọ̀ bí kéèyàn máa sọ̀rọ̀ lọ, bí kéèyàn dé junction kan straight ló yẹ kó máa lọ o, straight ló fẹ́ lọ o, àmọ́ bí kéèyàn wá dé junction kan ọ̀nà straight tó yẹ kó máa gbà lọ kò wá gbà bẹ̀ lọ, bó ṣe wá ń yà wọnú igbó káàkiri nù. So bí n tẹ́ sọ sínú ọ̀rọ̀ yìí ṣe rí nìyẹn, ẹ̀kan ń yà káàkiri, ẹ̀ ń yà káàkiri, ẹ̀ ń yà káàkiri, ẹ̀ ń yà káàkiri. Ṣe bí àwọn ẹni tí wọ́n sọ̀rọ̀ lórí pé kò yẹ kí wọ́n lọ ṣàdúà fún ẹgbẹ́ ọ̀run yẹn, ṣe bí nítorí wọn lẹ́yìn ṣe jáde tẹ́ sọ pé ẹ fẹ́ wá sọ̀rọ̀ lé lórí, ẹ sọ pé alákatakítí ni wọ́n. Ẹ̀yin náà ṣe tún wá ń rìpíìtì irú nǹkan táwọn náà ń sọ wípé kó kàn wọ́n gbé láti lọ máa ṣàdúà fún àwọn èèyàn bẹ́ẹ̀. Ẹ ṣe gbádùn náà, so ẹ ṣe gbádùn náà, ẹ ṣe lálàáfíà náà, ẹ ṣe lálàáfíà báyìí náà. Tọ́ alọ́bẹ̀ẹ́dẹ̀ ó ṣàánú yàn, alọ́bẹ̀ẹ́dẹ̀ ó ṣàánú yìí. So téèyàn ò bá ti ní òdodo lọ́wọ́ wọ́n ṣe máa ń sọ̀sọ́kú sọ̀nù tó máa ń wíwìkúwì, wọ́n má lọ ṣàdúà fún kéfèrí lẹ́bá fò bọ́ta, kéfèrí ò lẹ́tọ̀ọ́ sí àdúà mùsùlùmí lẹ́bá bọ́ta. Èyí olórí pandana ọmọ yìí náà lòun náà bá fò bọ́ta ní wọ́n ń sẹnu sọsọsọ bí ta sí bẹ́ẹ̀ ní pé ọ̀rọ̀ tó dá kan bẹ́ lẹ́nu rẹ̀ ní ètí ò mọ̀ nǹkan tí ń ṣe ní ìgbésí ayé rẹ̀ alá oníkùránì. So àwọn ayal kùránì ló pọ̀n lẹ́ yìí tí ń sọ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ o kèfèrí ni wọ́n wọ́n ṣe mùsùlùmí, so ọ̀tá Ọlọ́run ọba níwọ̀n nǹkan kan bẹ́ẹ̀. Àwọn ayal kùránì ló pọ̀ rẹ̀rẹ̀ nínú kùránì, so ó pe ara rẹ̀ ló ní kùránì, kò rí léyìn kà, kò rí léyìn wí, kò rí léyìn sọ. Àwọn ẹni tí wọ́n wá sọ ọ̀rọ̀ Ọlọ́run ọba tí wọ́n mú àyà lẹ̀ òun ní ó wá máa sọ ẹnu sọsọsọ sí bí ta sí. Ọlọ́run bó tọ́ yín sọ́nà yóò fọ́nà mọ̀ yín o. Kò kàn yín rárá, ẹ má fi dàlúrú kẹ́ẹ̀jẹ̀ wà silent tí gbogbo ọ̀rọ̀ ní ló yẹ kẹ́ máa dá sí ni. Ṣé àwọn alùsúnnà lẹ́ ń sọ léyìn fún ni àbí àwọn èèyàn bí ti yín tí wọ́n lọ ṣàdúà fún arábìnrin ọ̀hún? Tó bá jẹ́ àwọn alùsúnnà lẹ́ ń sọ léyìn fún, ìsọkúsọ lẹ́ ń sọ lórí pé àwọn èèyàn bí tí yín lọ ṣàdúà fún arábìnrin yẹn lé. Àwọn alùsúnnà wọ́n dá sí gbogbo nǹkan, alùsúnnà lè dá sí tó bá ti so papọ̀ mẹ́sìn Ọlọ́run. Gbogbo nǹkan òun ni alùsúnnà lè dá sí tó bá ti ní ṣe pọ̀ pẹ̀lú kíni, pẹ̀lú ẹ̀sìn Allahu subhanahu wa ta'ala. So ẹ lè máa sọ̀rọ̀ pé Chelsea na Barca Man U na kìníkà kí alùsúnnà má bàyín dá sí o.
káwọn àfáà alùsúnnà má bá yín dá sí o ẹ lè máa sọ̀rọ̀ yí pé Nàìjíríà lu Spain Italy so kọ́ má bá yín dá sí o ó yé báyìí so ẹ lè máa sọ̀rọ̀ nípa ìdílé yín ipé kódà bàbá àgbà gan wọ́n ti wá lọ sọ́dọ̀ màmá àgbà ìgbà tí wọ́n lọ́dọ̀ màmá àgbà wọ́n rí pé màmá àgbà súnlẹ̀ so wọ́n bá kí màmá àgbà wọ́n kúlẹ̀ fún màmá àgbà bá dìde wọ́n bá bẹ̀rẹ̀ sí ẹ lè máa sọ̀rọ̀ àwọn fámìlì yín káwọn alùsúnnà má bá yín dá sí àmọ́ tó bá ti jọ́rọ̀ ẹ̀sìn ẹ̀yà àti nínú ẹ̀mí pé alùsúnnà ó dá sí so ẹ lè máa sọ̀rọ̀ ayé ipé kódà ẹni tó ti ẹ̀wá síbẹ̀ yún nǹkan Ferrari ló gbé wá àti Bugatti àti Rolls Royce ago rẹ̀ tó wọ̀ lọ́wọ́ báyìí ago yún ó lágbára gan bí 4.5 million naira ló rà bí 4.5 million dollars so àwọn alùsúnnà lè má bá yín dá sí lẹ́yìn àmọ́ tó bá ti ní ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn kò sẹ́ni tí wọ́n bí dánú yín tí ó sọ̀rọ̀ tí ó wà jẹgbé tó bá bùkátà sí ọ̀rọ̀ yóò gba èsì rẹ̀ láti sọ fún yín pé kò sẹ́ni náà tó tó bẹ̀ nínú gbogbo ẹ̀yin oníbídà ni tí ó sọ ìsọkúsọ tí ó wà lọ láláì gba èsì so ẹ fẹ́ káwọn alùsúnnà dákẹ́ fún yín kẹ́ wá máa sọ̀sọ́kúsọ àgbákò yín lọ àbí ká máa wíwí kú bí ó fò yín lọ àbí bẹ́ẹ̀ kọ́ kẹ́ máa wíwí kú bí ó fò yín lọ àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ wíwí kú bí ẹ gba èsì yín bẹ́ẹ̀ sọ̀sọ́kúsọ ẹ gba èsì yín bí tí wọ́n ti ń gbà so bẹ́ẹ̀ sọ̀sọ́kúsọ ẹ gba èsì yín tààrà dáadáa ẹ gba èsì yín dáadáa tẹ́ jẹ́ yóò tínú yóò kún so tẹ́ gbádùn rẹ̀ tẹ́ ṣàǹfààní ń bẹ̀ dáadáa jẹba tó kó bẹ́ẹ̀ ẹ tún máa tata tó kù àwọn Súfí àwọn àti kìrìsìtẹ́nì wọ́n papọ̀ mọ́ra wọn wọ́n jọ ń lùlù ní. ṣé ẹ̀ papọ̀ mọ́ra yín ni ṣé ìlànà Súfí ò jọmọ́ ìlànà àwọn kìrìsìtẹ́nì ni ṣebí inú ìlànà Súfí yìí náà ní pé gbogbo nǹkan lọ́lọ́run wà ìlànà Súfí yìí náà ní al-hulul àti al-ittihad àti wahdatul wujud inú ẹ̀ náà ló wà inú ìlànà Súfí yìí náà ni mólídì wà inú ìlànà Súfí yìí náà ni ìmá jẹnsẹ̀ mọ́lẹ̀ pàtẹ́wọ́jó bí tàwọn kìrìsìtẹ́nì náà wà so ẹjọ́ mọ́ra yín náà ṣe bá àwọn nǹkan ṣe bí wọ́n ń so bó wọ́n ti ń pè é ṣe bí wọ́n ń fúnjà ṣe bá àwọn nǹkan nínú Súfí yìí ń fúnjà àwọn kọ̀dìlíà ní ìsìn wọ́n ń fúnjà náà so ṣe àwọn kìrìsìtẹ́nì yìí fúnjà ní ṣe inú ẹ̀sìn mùsùlùmí ló wà kéèyàn máa fúnjà inú ẹ̀sìn mùsùlùmí ló wà kéèyàn máa fúnjà ànábì fúnjà ṣé ànábì fúnjà so ẹjọ́ mọ́ra yín náà so tí wọ́n bá wá sọ pé ẹjọ́ ra yín kò yẹ kó mọ́ bá yín nínú jẹ́ náà ó yẹ kínú yín máa dùn ní pé ẹsẹ̀ ti rí àwọn ẹni tí wọ́n jọ yín kò yẹ kó máa dùn yín. ọjọ́ tó ṣe gẹ́gẹ́ ní ti ń bẹ lára yìí bẹ́ẹ̀ jẹ́rìí jẹ́ fẹ́ fàdísì jẹ́rìí jù bẹ́ẹ̀ lọ àkídà ọkàn yín náà jẹ́ bẹ́ẹ̀ lè gbádùn láíláí so ọlọ́ọ̀ni náà bákà wà alámù ìmọ̀ ń dọ́là ánsẹ̀ bíbí yìí ó wà alámù bí lè mọ̀ tẹ̀lé náà ọlọ́run òun ló mọ ẹni tó sọnù ó sì ló mọ ẹni tó mọ̀nà ìwọ sì lè sọ pé ìwọ ló máa jẹ́nà àbí ìwọ ló wà lójú ọ̀nà ìbọn. so huwa a'lamu biman ittaqa aw huwa a'lamu biman dalla an sabilihi wa huwa a'lamu bil muhtadin so aya al-Qur'ani ni méjèèjì ó yé báyìí àmọ́ mímọ̀ tálọ́bà ẹ̀dà àmà ìpẹ́ àwà lójọ́ mímọ̀ tálọ́bà ẹ̀dà àmà ẹni tó wà lójú ọ̀nà òdodo nù wa ó mọ̀ ìpé èyàn báyìí ló wà lójú ọ̀nà òdodo nù wa àbí àmọ́ tó ti bẹ́ẹ̀ náà ó tún wá sọ àwọn aya al-Qur'ani fún wa pé ojú ọ̀nà rẹ̀ o ojú ọ̀nà rẹ̀ o ó rán nẹ́bì sí wa ká nẹ́bì ṣàlàyé ẹ̀ fún wa nínú tá nẹ́bì sọ́lámù ṣàlàyé fún wa ó ṣàlàyé fún wa pé ojú ọ̀nà báyìí lójú ọ̀nà ojú ọ̀nà báyìí lójú ọ̀nà so tọ́ àwọn mùsùlùmí tí wọ́n bá wá sọ pé àwọn èèyàn báyìí ò pẹ̀lú tí wọ́n ń gbé dání lórúkọ ẹ̀sìn ojú ọ̀nà kọ́ pẹ̀lú ẹ̀rí tí wọ́n bá sọ látọ̀dọ̀ Allah ẹ̀dà àti òjíṣẹ́ rẹ̀ ṣé ẹ wá sọ fún wọn pé ìsọkúsọ ni wọ́n ń sọ èyí tẹ́ sọ nínú ọ̀rọ̀ yín ní ìsìn ipé ìsìláàmù lálébù tiẹ̀ ọ̀rọ̀ òfò tẹ́ wí jáde lẹ́nu yìí ṣé tí mo bá sọ fún yín ní ìsìn pé ẹ ti di kèfèrí pẹ̀lú tẹ́ sọ yín sìn ẹ wá jà mí yàn tí ń fi rinlẹ̀ fún yín pé nínú Kùránì Allah ẹ̀dà sọ pé òun ti perfect ẹ̀sìn yìí kò sí àlébù kankan lára ẹ̀sìn ìsìláàmù ẹ̀yin wá ń sọ pé ẹ̀sìn tọ́lọ́run bá sọ pé òun ti perfect àlébù ń bẹ́ẹ̀ ẹ̀ ń pọ́lọ́run bá nírọ̀ nìyẹn tá a bá sọ pé kèfèrí ni pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ wí yìí ṣáà ti ṣe jù àti ìṣe jù náà بالدليل من الكتاب والسنة pẹ̀lú ẹ̀rí láti inú kitab àti sunna so àlọ́bà ẹ̀dà dẹ́mọ̀ yí pé òun ló sì mẹni tó wà lójú ọ̀nà àtẹni tí ò sí lójú ọ̀nà àmọ́ ìtẹ́yìn sọ jáde tẹ́wí jáde
tó takò ọ̀rọ̀ Ọlọ́run ọba tálọ́bà ẹ̀dà ṣàlàyé fún ẹgbẹ́ ẹni tó bá ṣe irú nǹkan báyìí tó ní inú ọ̀nà báyìí o ìdájọ́ wọn rí o ohun táwa fi ń bá yín sọ̀rọ̀ nìyẹn ma anna Allah subhanahu wa ta'ala ya'lamu man huwa adallu wa man huwa al-muhtadi tó ń ti bí pé lọ́bà ẹ̀dà mọ̀ pé ẹni báyìí ló wà lójú ọ̀nà ẹni báyìí tẹ̀lé ẹni tó ṣìnà so ṣùgbọ́n náà ló sọ ayàkalẹ̀ fún wa pé ìdájọ́ nǹkan báyìí rí ìdájọ́ nǹkan báyìí ni kò bá má sọ kalẹ̀ fún wa nígbà tó yá sí wípé òun lòun mẹni tí ń bẹ lójú ọ̀nà ntẹ́ntara àti sọ fún wa kọ́ nìyẹn olódò ní ẹlọ́sinmi agbájá yín. ọlọ́ọ̀dún bá jẹ́ ìgbà mọ̀ ń bọ̀ wá yẹnjú ẹ̀ ó sọ bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì ó sọ bẹ́ẹ̀ lórí gbogbo nǹkan ó ní ìlú kúlì jà alẹ́nà mẹ́fún ṣèrè hátà ń gbàmìnì àjà gbogbo kọ̀ọ̀kan ní ẹni mo fún lófin àti ìjọ àti ìlànà ṣùgbọ́n máa bú yàn má pè èèyàn ní Boko Haram má àtáàkì èèyàn má pè èèyàn lẹ́lẹ́bọ bọ̀tí tí ẹ̀ka bá rú ẹ lójú nípa èèyàn làwọn rú ẹ lójú tó bá dẹ̀ dábàá tí ò dáa ọlọ́ọ̀ni náà bá làṣà jésù apá kan àbájídá ẹ̀ṣẹ̀ ni ọtí tó ṣe lọ́hùn nígbà tí ẹ̀ka. ṣe bẹ́yìn náà dábàá náà ṣe bẹ́ẹ̀ sọ pé àwọn alùsùnà tí wọ́n ń jáde so tí wọ́n wá ń sọ̀rọ̀ yá báwọn alákatakítí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ipé wọn sọ nítorí tọ́lọ́run sọ Ọlọ́run bá kan wọ́n ń ṣe wọ́n ti monetize page wọ́n fẹ́ máa gbowó lórí YouTube ni wọ́n ṣe ẹ fún mi lẹ́rìí ibi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ ìwọ̀ ni kéèyàn gbowó Facebook àbówó YouTube àmọ́ wọ́n ti ẹ̀ wá ṣe gan wọ́n à ṣe náà torí nínú àwọn ẹni tẹ́yìn lè fàṣẹ àwà yìí ń bẹ́ẹ̀ èmi rí péjì mi rẹ̀ ó ti tó pé kí n monetize ẹ̀yìn tí mo monetize títí tó ní 31k followers ló ti wà lórí péjì ó ti wọ́ọ̀tì kí n monetize but èmi ò ráyè rẹ̀ ó ti wọ́ọ̀tì pé kí n monetize mo ti àtẹ́ni gbogbo level tẹ́yàn lè fi monetize gbogbo nǹkan kí nǹkan tẹ́yàn bá lè monetize lórí Facebook kí n ṣe ìráyè rẹ̀ so kò ilẹ̀ wá sẹ́mi mi ibole wá ti rí pé wọ́n monetize péjì wọn torí monetization ni wọ́n ṣe ń ṣe àbánà kọ́lá yìí náà dáńbẹ̀ yìí ok orí yíò pín gbà tẹ́ ń dábà rìn àbẹ́ ẹ̀mọ́ tẹ́ ń ṣe so tẹ́ wọ́n sọ fáwọn alùsúnà ní ìsìn pé kí wọ́n má dábà inna ba'da dhanni ism so ẹmọ ilé yìí lẹ́yìn náà ń dábà lẹ́ẹ̀kan àbẹ́ rí nǹkan wọn káì Ọlọ́run ó ṣàánú ẹ̀yin ní bídí àfá ẹ máa ń fẹ́ kí wọ́n ṣe déédé pẹ̀lú yín àmọ́ ẹ̀yin ò ní déédé lọ́wọ́ pírọ́blẹ́mù yín kan nù rẹ̀ yín ní bídí àyè pírọ́blẹ́mù yín nù turiduna al-'adl ẹ fẹ́ láti yá sí pé kí wọ́n ṣe déédé fún yín àmọ́ ẹ fẹ́ ṣe déédé sáwọn ẹlòmíì kaba rú ẹ lójú sọpọ rú ẹ lójú ẹ wo bí sẹ́wọ̀n yóò sọ́kò kọ̀lì lọ wí ẹ wo bóyá Ọlọ́run ṣe dá wọn dáa ẹ wo bọ́lọ̀ ṣe dá wọn dáa tó bọ́lọ̀ ṣe dá sẹ́wọ̀n yóò sọ́kò kọ̀lì láwí bọ́lọ̀ ṣe dá wọn pẹ̀lú ìmọ̀ síbẹ̀síbẹ̀ ara wọn tó ń pẹ̀ gan wọn tán ni àlè ṣàdúrà fún sẹ́wọ̀n yóò sọ́kò kọ̀lì lọ wí kí ni ó sì yé wọn láti bí náà sì wò ó lẹ́kọ́lẹ́jà pẹ̀ láríwájú Adépọ̀jù òní ayé ló ó kíyàn ó tún kú so wàá náà yẹ kúlú náà mọ́lá òun náà wó sínú kòtò orin wàá náà yẹ kúlú náà mọ́lá yẹ fún àlùnà wọ́n máa sọ tí wọ́n lè ṣe wọ́n kíyàn dáadáa wọ́n ròyìn ẹ̀ dáadáa pé àwọn á sọ fún wọn nílàkàrè àbá sọ fún wọn níláyà wọ́n dẹ̀ sí bẹ́ẹ̀ tó pọ̀ jù ó bìlọ́ọ̀gì sí àwọn kan àwọn rò pé ìsìláàmù rẹ̀ lálàáfíà lọ́dọ̀ yìí nígbà tí mo dẹ̀ wó sákọ́lẹ́jà mi lè ṣàdúrà fún bàbá yìí mi ò sì lè ṣépèlè so kálukú pẹ̀lú bí àti nǹkan yẹn bá pọ̀ sí so ẹ fi egbin ọ̀run sílẹ̀ wọ́n ṣàdúrà fún ìjọba jẹ́ àfa ẹ sì má ṣépèlè kò kàn yín rárá so nínú dáadáa ìsìláàmù ọmọ èèyàn ni pé tí ò kẹ́ ẹ́ mọ̀dá sí gbájúmọ́ tiẹ̀ ṣé Ọlọ́run ti gbà á lọ́wọ́ ẹ̀ náà. ṣé èyí táyìn náà wá ń dá sí ìsókàn ibo ló ti kàn yín bó ló ṣe kàn yín ní ìtàyìn náà wọ́n sọ yìí ṣé kìí ṣe nínú kúfùrù tí yín ṣé kìí ṣe nínú dídá kúfùrù tí yín ní pé kẹgbẹ́nu dákẹ́ lórí pé wọ́n sọ pé kò yẹ kí wọ́n ṣàdúrà fún kèfèrí bíi tí tó kú lórí kèfèrí rẹ̀ lórí rẹ̀ náà lọ bó ṣe kẹ́yìn náà dákẹ́ nù kẹ má dá sí náà so bó ṣe kẹ́yìn náà dákẹ́ nìyẹn náà ẹ ṣe ń dá sí so kò yẹ kẹ́yìn náà dá sí náà kò yẹ kẹ́ sọ̀rọ̀ sí náà bẹ́ẹ̀ ṣe lè máa sọ pé káwọn eléyìn ń dákẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe yẹ kẹ́yìn náà ṣe kíni bẹ́ẹ̀ náà ló ṣe yẹ kẹ́yìn náà kẹ́ gbẹ́nu yín sọ̀hún kẹ́ má sọ kankan
kẹ́ má wí nǹkankan kẹ́ má wòran kawai àmọ́ ẹ wá ń sọ̀rọ̀ ẹ wá ń tara inú yín bàjẹ́ tó Allah bá ẹ̀dá ó tọ́ yín sọ́nà so inshallahul azim ibi báyìí la parí léyìí sí tọrọ lọ́wọ́ Allah bá ẹ̀dá kó má ṣe dáadáa fún wa bẹ́ẹ̀ dẹ̀ ni kó bẹ́ẹ̀ dẹ̀ ni kí ó gba ìjọsìn wa oye kálọ́bà ẹ̀dà kan wá ṣàfi ṣe sábà bí ìmọ̀nà fún wa so oye báyìí so inshallah lazim yi bala kwari lè ṣàtúrọ̀ lọ́bẹ̀ ẹ̀dà kó má ṣàfi ṣe sábà bí ìmọ̀nà fún wọn so kálọ́bà ẹ̀dà tọ́ wọn sọ́nà àti àwọn àti so àti àwa àti wọn kálọ́bà ẹ̀dà kó má ṣe tọ́sọ́nà fún náà so fa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant wa astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh ẹni tí mo bá tún rí tó bá tún wá sọ̀rọ̀ lórí rẹ̀ ń tún jáde fún kí n fún ní ẹgbà ìsì ọ̀rọ̀